Assalamu alaikum. Jazakumullahu kulla khairin. Àwa tí a ti ń wọlé ẹ dákun ẹ bá wa ké sáwọn èèyàn. Brother Rufai, Sharif, jazakumullahu khair, àdúpẹ́ lọ́dọ̀ yín o. Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ fún yín. Bákan náà, Brother Shubola Martins, Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Jazakumullahu khair, Ọlọ́run ní fi yín sílẹ̀. Abdul Wahab Babatunde, jazakumullahu khair, ẹ dákun ẹ bá wa share ètò yẹn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Al-Mustafa sallallahu alayhi wa sallam. Al-mab'uth rahmatan lil alamin. وعلى آله وصحبه أجمعين وعلى كل من أمن به وبدعوته
واتبعه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí a sì kára ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin Ọlọ́run tí ó ní ọpẹ́ náà la fọpẹ́ fún a sì rún méjì bí èyí ṣe kọjá ká dúpẹ́ fún èyí tó sì dá fẹ́dà láyé náà ní kọ́rọ̀ rẹ̀ ó tọ́pẹ́ èyí tó burú ń bẹ náà ní ká wá ní ọ̀rọ̀ rẹ̀ ní kódà ó kọjá ọpẹ́ kíní kan ò ní wà kó kọjá ọpẹ́ àfi kí nǹkan náà má dà ọ̀rọ̀ wa Ọlọ́run ò ní ó kọjá ọpẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lórí pé Ọlọ́run ó ṣàánú fún wa ó fi ìsìláàmù ta wá lọ́rẹ òun ló pè wá síbẹ̀ òun náà ló fà wá síbẹ̀ òun náà ló fi ìfẹ́ àti ẹ̀wọ̀n ìsìláàmù sínú ọkàn wa àtẹ̀mí wa tó fi wọ́n wá ṣe tó fi di ṣíṣe táwa náà fi ń ṣe ń táwa máa bẹ lọ́hùn náà ní kọ́lọ̀ ń jẹ́ àríṣe dáadáa àpadà sí ibú àpadà sí ìgbà tá a fi sọ pé àṣe mọ́ Olúwa Ọlọ́run dákun mọ́jọ́ ó wọlé tọ ẹnìkankan wa bí akil hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm lẹ́yìn tá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní wá yẹn àwa tọrọ kẹ́gẹ̀ fún aṣíwájú wa Adam Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n sì bá wa kẹ́ torọ́lọ́n sàálẹ́sà ní ìjẹ́sà ló ṣiṣẹ́ lára Ànábì ló fi ríṣẹ́ rẹ̀ jẹ́ ẹ̀ṣá ṣiṣẹ́ lára Ànábì débi wípé àwọn èèyàn ò mọ bá Ànábì ti rí wọ́n sì tún bẹ̀rẹ̀ sí ní ra nǹkan míì má Ànábì ó sì ń ṣe déédéé rẹ̀ kódà léyìí tí ètò ń ṣe díẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́mbà wa kẹ́ Muhammad kó sì bá wa kẹ́ gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pátápátá látòkè délẹ̀ ń bí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí dórí tàwa náà tí ó fi máa lọ bẹ́ẹ̀ kọ́lọ́mbà wa kẹ́ Maulana Fadilatu Sheikh Adam al-Allamatu as-Sudani Sheikhul Islam Adam Abdullahi al-Ilori rahmatullahi ta'ala alayhi bàbá tó fi gbogbo ìgbésí ayé wọn tó fi ṣe wàhálà mímọ́ wàhálà lórí Islam tó já sí pé Ọlọ́run fúnra rẹ̀ nìkan ló fúnra rẹ̀ gbọ́ bùkátà bàbá yẹn wọ́n wáyé wọn sáré ayé wọ́n wáyé wọn sáré owó wọ́n wáyé wọn sáré ọlá Ọlọ́run wá kọ́lá tì wọ́n ó kówó tì wọ́n ó kólé tì wọ́n ó wá kó àṣeyọrí tì wọ́n tẹ́nìkan ò bá lójú ayé wọn tí ẹnìkan ò sì tún ò tí ì bá lẹ́yìn ìṣẹ̀mí wọn náà tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run tó ní wọ́n níbi àṣeyọrí lórí ọmọ níbi àṣeyọrí lórí ọmọ kéwú níbi àṣeyọrí lórí àwọn olólùfẹ́ tí wọ́n máa dúró tì ní Ọlọ́run ṣe fún Maulana Sheikh Adam kọ́lọ̀n wọlá wípé Maulana Sheikh Adam yìí wọn wá gbójúlé nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́hun Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ̀rẹ́ fún wọn wọ́n wọlá apáwa náà ń tọrọ kẹ́gẹ̀ fún wọn Olúwa Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ tiwa náà dàrú láyé yìí má sì jẹ́ ó dàrú ní gbangba al-qiyama bi akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah kọ́lọ̀n bá wa kẹ́ Maulana Sheikhuna Kamaluddin Sheikhuna Tajul Adab Sheikhuna Tajul Mu'minin شيخنا شيخ المزمل وشيخنا يوسف الإباجي وكل الشيوخ àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ pátá Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ̀rẹ́ kó bá wa ṣe fún wọn lọ́la la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam bákan náà Maulana Mustapha Zuglulu Sunusi rahmatullahi ta'ala alayhi tó já sí pé nínú orinṣẹ́ Sheikh Adam làwọn tí Sheikh Adam ṣe fàárí wípé nínú ayé tí mo wà yìí tọ́lọ̀ ń bá bí mí ní gbangba àlìkíyàmà yìí pé Ádámà kí ni tó ọgbà yìí ṣe ń sọ yìí pé tọ́ mọ́kọ́ Mustapha ìtumọ̀ rẹ̀ náà ní pé kò sírú Maulana Sheikh Zuglulu Mustapha nínú ọmọ kéwù Sheikh Adam àwọn tó jù wọ́n lọ ń bẹ àwọn tó sì kéré sí wọn ń bẹ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ mímọ́ káfa fẹ́ràn ọmọ kéwù kò sírú Sheikh Mustapha Zuglulu Sunusi bẹ́ẹ̀ nìkan bá ń jà ń pata tán bá sọ̀rọ̀ Sheikh Mustapha lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ yí pé kò òun ò lè rí ìdíjókòó torọ ọmọ kéwu Sheikh Mustapha ní kó wá náà tó jẹ́ kọlọ̀mbá wa kẹ́ Maulana Sheikhuna Mustapha Zuglulu ẹ wà àṣeyọrí tí wọ́n náà nílẹ̀ Yorùbá yìí lónìí ní Nàìjíríà yìí lónìí ẹnìkan tó lè rí ọmọ kéwu kan mú jáde pé mo kọ́ ọ ní kéwu
ó wá mọ kéwú bí Mustapha Suglul sòrò sí Mustapha, ó wá kọ́ mọ kéwú bí ti Shehu Mustapha Suglul, ó wá kọ tírà bí ti Shehu Mustapha Suglul. La ilaha illallah. Àwọn ọmọ náà tún wá ṣe rí láwùjọ bí ti Mustapha Suglul. Ká kúrò lágbọ́nrí àwọn tí Sheikh Adama gan kọ́, ká bọ́ ságbọ́nrí àwọn àfáà mi. Kò Ọlọ́run ò ṣe irú ẹ̀fẹ́ nìkan tí wọ́n lè mọ́mọ kéwú kan jáde tẹ́nìkan kọ́ ń kéwú yálà ńlẹ̀ Yorùbá yìí yálà Nàìjíríà yìí tó lè dàbí bàbá wa Mustapha Suglul fil kitaba wa fil khitaba wa fil khutuba fil lugha, níbi gbogbo ẹ̀. Ọlọ́run ké Sheikh Adama púpọ̀, ìkẹ́ náà ò sì ní bàjẹ́ láéláé. Kọ́lọ́mbà akẹ́ Maulana Mustapha Suglul Sunusi, kọ́lọ́mbà akẹ́ kó wá bá akẹ́ Maulana Fadilatu Sheikh Muhsin Aidu, lára ọmọ kéwú Sheikh Adama làwọn náà tí wọ́n sì ń jẹ́ àfáàfá wa. Maulana Fadilatu Sheikh Abdul Latif Yamuni, kọ́lọ́mbà akẹ́ wọn, lára àwọn àlìjànú ọmọ kéwú tí wọ́n á pè yẹn lálìjànú àwọn jẹ́ pé àwọn tá à ń sọ yìí wọ́n èé kátírà, àwọn èé kátírà rárá. Wọ́n sì máa sọ̀rọ̀, wọ́n èé gbé tíra ká, wọ́n sì máa sọ̀rọ̀ tíra, wọ́n sì máa sọ̀rọ̀ tíra. Ọlọ́mbà wa kẹ́ wọn. Bákan náà Maulana Fadila àfáà mi làwọn náà, ọmọ kéwú Sheikh Adama ni wọ́n. Bákan náà Fadilatu Sheikh Jirijisu Akọ́dù rahmatullahi alayhi, àwọn pẹ̀lá àwọn ṣe tẹ́rùjúmọ̀ fún Sheikh Adama dáadáa. Kọ́lọ́n sì bá wa kẹ́ àwọn bàbá náà àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kọ́lọ́n bá wa kẹ́ wọn. Maulana Mudirul Markaz, Sheikhul Markaz, Mudirul Ulama, Sheikhul Shuyukh, Alimul Ulama, Adibul Udaba. Olúwa Ọlọ́run dákun ẹ̀mí gígùn àlàáfíà tó pé Ọlọ́run bá wa ṣe fún bàbá náà. Má fi bàbá náà pa wá lẹ́kún, má sì fàwa náà pa wọ́n lẹ́kún. Bi akila al-hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Ma sha Allah. Ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa tí mo gbé wá yìí, òun náà ni wípé ọ̀rọ̀ rọ́bítọ̀ tẹ́gbẹ́ta bá pè lọ́dọ̀ tiwa á pè ní rábítà, pẹ̀lú àwọn tí wọ́n já sí pé ní Muslim jihadist movement t'Amẹ́ríkà torí ẹ̀ láwọn fẹ́ wá sí Nàìjíríà. Rábítà yẹn àwọn ojúlówó mùsùlùmí tí ìsìláàmù wọn bá gbà mú, tó sì bá yé mu, tó bá nà mu, tó bèèrè mu. Ṣẹwàrà àwọn Muslim movement jihadist ni àwọn wá jẹ́ terrorist. Ara wọn lẹ́ẹ̀tì rí bandit, ara wọn lẹ́ẹ̀tì rí Boko Haram, ara wọn lẹ́ẹ̀tì mẹ́rin rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa já ìsìláàmù lógun látara pé wọ́n ó ja àwọn àfáà lógun, wọ́n ó ja mùsùlùmí lógun, wọ́n ní kèfèrí kan tí wọ́n fẹ́ jojú ìjà kọ. Ọ̀rọ̀ ní náà yóò tún wá gún ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ kọ́kọ́ rí pé àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ká kí wọn. Níjọ́ tí Sheikh Adam rahmatullahi alayhi tí wọ́n ń ṣe wàhálà káàkiri, kíkalẹ̀ ìjọ kan làwa ń sọ Allah, káàjọ kan làwa ń sọ, ẹ má ṣe já wa lọ́tọ̀ọ̀tọ̀, kalẹ̀ ìjọ kan làwa ń sọ. Sheikh Adam ń ṣe wàhálà yẹn lọ bá nígbà wọn àbójú wẹ̀yìn, wọ́n ń lọ káàkiri, wọ́n ń lọ káàkiri, wọ́n ń lo owó ara wọn. Wọ́n ń lo owó ara wọn jọ náà. Ọlọ́run wá fún bàbá náà ṣe. Ṣé rí ogun tí wọ́n fẹ́ fi ja rábítà ní àti ìgbọ́yé? Àkọ́kọ́ ni pé àwọn jihadist Islamic movement terrorist ni tí wọ́n wà nílẹ̀ Yorùbá yìí. Iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ni pé Islam tó ń jẹ́ al-Islam al-wasati táwọn Sheikh Adama gbé kalẹ̀, wọ́n fẹ́ da ojú ìjọba Sheikh Adama rú. Ẹ bá mi béèrè pé kí ni ń ta àwọn tí wọ́n pera wọn ń ṣàlàfíà, tí wọ́n ní àwọn al-mutasawwifuna
pé kèfèrí ni wọ́n, pé mubtadi'una ni wọ́n, pé wọ́n èé ṣe ẹni téèyàn máa bá jòkó, wọ́n èé ṣe ẹni téèyàn máa bá jẹ, àwọn ò sì lè jòkó pẹ̀lú wọn bí wọ́n ti, kódà wọ́n ní tí wọ́n bá kú àwọn ò ní ṣàdúà fún wọn. àwa rí wọn, wọ́n wá ń tara lórí ọ̀rọ̀ rábítà. ẹ máa rí wọn àtèyí tó yẹ pé ó wọ aṣọ dá lọ́rùn rẹ̀, tó yẹ pé òun àti tòlótòló ẹ máa rí pé wọ́n yàtọ̀ síra, tóun náà ń sọ yí pé ní bàbá wa president èé sọ̀rọ̀ èé bá ṣọmọkọ́mọ, ṣé bàbá nì ló sọ fún ẹ pé òun èé sọ̀rọ̀ àbí bàbá nì ló fi ọ́ ṣe spokesman? ẹ máa wò ẹran, kí ni ìwọ wá dé rábítà nígbà tí wọ́n sọ pé àwọn Súfì ò lè rí ọnú Ọlọ́run torí wọn gbọ́ Ọlọ́run gbọ́? kí wọ́n wá lọ wá dọ́dọ̀ àwọn Súfì nì tẹ́ ẹ máa di kókó yẹn mọ́lẹ̀, wọ́n fẹ́ da rábítà rú. ọ̀nà tí wọ́n sì lè kọ́kọ́ gbà ni pé wọ́n fẹ́ dojú ìjọba Sheikh Adama, wọ́n fẹ́ dáwó kó má ló kọ́ mọ́. níjọ́ tí Sheikh Adama ń ṣe wàhálà yẹn, ẹbí ẹ̀sà òkè léèrè pé ipa wo ń bá tiẹ̀ kó nínú ọ̀rọ̀ rábítà. ẹ sì bí Fatai, èyí tó wọ́n ranjú bí ẹni tó ti mú kólóòsì tí ò fẹ́ lálàáfíà mẹ́yìn, ẹ béèrè pé ń bo nípa bàbá rẹ̀ wà tó fi wá ń ta wọn lára nísìn. ẹ láwọn bàbá yìí wọn lẹ́sẹ̀ ńlẹ̀, ẹ láwọn bàbá yìí wọn nítumọ̀, ẹ láwọn bàbá yìí wọn jámọ́ nǹkan kan. àmáṣeyọrí àwọn bàbá yìí nísìn ń ta yín lára, ń dùn yín. ẹ wàá rí àṣírí eré nǹkan tí wọ́n ń sá, torí pé ọ̀rọ̀ yìí wá sí ó padà tẹ̀yìn ẹ̀ jáde. ẹ máa wò wọ́n, wọn àfẹ́ràn Súfì, wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Súfì, torí pé gbogbo ibi tí Ọlọ́run ti ń gbógo láyé, àwọn bàbá nì ó ń tẹ̀sùbá ni wọ́n. ọ̀pọ̀ àwọn bàbá nì Tìjàníyà lèmi, Kọ̀dìríyà lèmi. èmi lè má jẹ́ Kọ̀dìríyà ó sì má jẹ́ Tìjàníyà, kódà kó má ní tọ̀rí kọ̀ọ̀kan, bọ̀ ó ń Súfì ní gbogbo wọn. àgbèlà bí àwọn bàbá tí ń bẹ́ńbẹ́, kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ń ka yín lára, ọ̀rọ̀ kádàrá bítàrú. kí ni wàhálà tó bá ẹ̀sà òkè lóore wípé bàbá president general àwọn èyí sọ̀rọ̀? ẹ wá wo gbogbo dáadáa nínú ìjókòó rábítà nì bó ṣe pọ̀ tó, wọn rí nǹkan kan wí jáde ńbẹ̀. wọ́n rí àwọn mawa'idun jamila wa mawa'idun damigha, àwọn wáàsí, àwọn ọ̀rọ̀ olówó iyebíye tó jáde lẹ́nu àwọn àfáà, tó jáde níbi ọ̀rọ̀ mímọ́, tó jáde níbi ètò ayé. wọ́n rí kọ́mẹ́ǹtì kankan tó dá nínú ìjókòó yẹn. ẹnu tó ń rí ń bẹ̀, torí pé wọ́n rí nǹkan tó dá náà ò kọjá wípé president general ẹ̀yìn èé sọ̀rọ̀, ó ń bú bàbá yẹn. bírù rẹ bá bú bàbá yẹn, kí ni láì fi ń bẹ? ṣe bó ti bú Máàmù Ìbàdàn náà rí lórí social media yìí náà ni, lórí àróṣù tí wọ́n sọ pé fẹ́ ẹnu làwọn bàbá ní ń lò. ṣé bàbá yẹn ló yàn wọ́n ní spokesperson? ipa wo ni wọ́n kó? ẹ̀yin wá rọ́bítà pé ẹ fẹ́ wá dá rọ́bítà rú. Ọlọ́run kẹ́ Sheikh Adam, wọ́n rí ọmọ fi rólé lọ́mọ tó rólé tí ò ní bẹ̀yìn jẹ́. ọmọ tí ò wáyé máyà, tí ì ṣe wàdùwàdù, tó jẹ́ páyé ni ó máa lé, ó mójú tó ṣẹ́ni. ọlọ́mọjà tí ìmọ̀ yìí mùdírù mọ́ríkàsì báyìí, níjọ́ tán àbá símọ́ látò mọ yìí wọn bí ti Sheikh Adam. Adamallahu lana hayatahu, kọ́lọ̀ ń járí bàbá náà pẹ́. wọ́n rí nǹkan kan tó dùn, wọ́n rí nǹkan kan tó dá nínú ìjókòó ní lọ́jọ́ àkọ́kọ́, nínú ìjókòó ní lọ́jọ́ ẹ̀kejì, nínú ìjókòó ní lọ́jọ́ ẹ̀kẹta, àfi ẹwọ́n tó ń rí. nísìn ló di pé ẹ lè sọ̀rọ̀ bí tàdí tiyín lẹ́nu Fatai. àdánwò táwa rí nìyí. Ọlọ́run fẹ́ kí ó fi kíní kan kí àwọn ọmọ Markaz. wọ́n èé dá sọ̀rọ̀ ọlọ́rọ̀, wọ́n èé sì dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n.
ẹ̀gbọ́n ẹ jẹ́ mú wá lápèjúwe ẹ wo justice for baba ní Mahdi tí ń lọ lọ́wọ́ tipátipá lẹ́ẹ̀fì rọ́mọ Markazi tí ó mọ ṣí ẹ rẹ̀ àmọ́ tó bá já sí pé ọ̀dọ̀ Markazi yà ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí ni àwọn ọmọ Mahdi yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ṣí ẹ rẹ̀ ó ra àdàbíyà náà wọ́n ṣí ẹ rẹ̀ tó bá jọ́rọ̀ Markazi ni wọ́n ṣí ẹ rẹ̀ léyìí tó ń fi hàn pé kò sẹ́ni tí ò níṣòro nínú ilé wọn. èmi ní ìsìn ìṣí ẹ̀rẹ̀ wọ́n á lè fi nǹkan kan bú Sheikh Kamal kí n ṣí ẹ̀rẹ̀ wọ́n á lè sọ̀rọ̀ Sheikh Kamal lọ́nà tí ó dá kí n ṣí ẹ̀rẹ̀. àmì èyí tó ṣe ńlá ni pé àwọn àgbà dáadáa lórílẹ̀ ó sì mẹ́rin àwọn ọmọ àdàbíyà wọ́n mọ sọ̀rọ̀ tí ó dáa sí Sheikh Adam tó ní rí àgbà kan nínú àwọn àgbà àdàbíyà tí wọ́n ṣe ṣáì ní gbangba. táwọn ọmọ Markaziya yẹn wọ́n bá wá fèsì padà èsì wọn yẹn la yóò máa rán ara àwọn nǹkan tí máa dá wàhálà alẹ́ nìyẹn láwùjọ yìí kọ́lọ̀ ń sì bá wa pẹ̀tù sí kó má jẹ́ ọmọ irúgbé bẹ́ẹ̀ mọ́. ìyẹn fi hàn wípé gbogbo àwọn nǹkan lánàá wọ́n ṣe bí ọ̀rẹ́ Maulana Sheikh Adam àṣọ́ta ni wọ́n àwọn wá láti wò tọ́rọ̀ bá délẹ̀ àwọn ni wọ́n wá tí wọ́n bá Mudirul Markaz sọ̀rọ̀ ẹ dákun ẹni tí ń làjá ṣe wá dẹni tí ń jà. èyí ò fún bàbá wa Professor Khidir níjọ́ náà lọ́hùn àwọn ni ó máa jẹ́ intermediary ẹni tí ń làjá ṣe wá dẹni tí ń padà jà èyàn fi hàn pé ìjà ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ lọ́kàn ẹni tí ń làjà kò síbi tó ti fẹ́ jàjà yẹn ni. a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa wo báwọn ọmọ máa dùn bí wọ́n ti pọ̀ lórí social media tí wọ́n ń bú Mudirul Markaz. bẹ́ẹ̀ Amidul Mahdi sì ń bẹ láyé wọn kú wọ́n sì ń wù wọ́n níran wọ́n sì ń rí wọn. La ilaha illallah. kìí sì ṣe pé àwọn ọmọ Markaz ò lẹ́nu kan máa bú ẹ̀yin náà níbo ó já sí pé Mudirul Mahdi gan fúnra rẹ̀ àwọn gan bọ́ta wọ́n pe Mudirul Markaz ní Firaun lórí kíni lórí pé ẹjọ́ fomi toro jómi ọ̀rọ̀ ẹ̀yin lẹ lọ ta sílé bàbá wọn wọ́n sì dé sí padà ẹ sì ní rí Mudirul Markaz kọ́kọ́ lọ tọ́yàn láyé àmọ́ tó o bá sọ̀rọ̀ tí o yá sí Adam yóò dá padà. ṣèbí ìlú wo ń bẹ̀yìn làwọn Professor Khidir wà làwọn Wàsíù àfin làwọn náà wà tọmọ lásán Dáúdà ọmọ lásán Dáúdà tèmi ń wí ọmọ lásán lèyí tèmi ń wí òun ọmọ aláìlẹ́kọ̀ọ́ tó bọ́ síta tó ń sọ wípé Sheikh Adam àwọn nílùú àwọn Sheikh Adam bẹ́ẹ̀ ni bí ti ń ṣe bí ìnàkí náà nù o ti ń ṣe bí ọ̀bọ àwọn nílùú àwọn Sheikh Adam wọ́n lọ jámẹ́ àwọn lọ Lárúbáwá wọ́n dá wọn padà wọ́n gbà wọ́n àmọ́ wà àmọye àwọn tí wọ́n gbà ń lù wá ó yá wá mẹ́nìkan wá ń lù yín tó dàbí Sheikh Adam ókè wọ́n gba Sheikh Adam ní Azhari àmọ́ lónìí tó bá ń béèrè ulamahul Azhariya orúkọ Sheikh Adam ń bẹ́ẹ̀ shuyukh ìwọ type Adam nínú àwọn àfáà láyé lónìí Adam Al-Ilori yẹn náà ni ó gbé wá tí ò sírú rẹ̀ nínú Adam yàtọ̀ sí Adam tàná Adam mi ò tí ì dé lẹ́yìn rẹ̀ Adam tó ṣáájú ẹ̀ ta gbúrò náà lèyí ta ọkọ̀ lẹ́yìn Sheikh Adam àti gbúrò Adam mi tó dàbí Maulana Adam ọmọ yẹn yọ ẹnu sí Maulana Sheikh Adam ó tẹ́ wọn lọ́rùn wọn wò níran irú ọmọ lásán yẹn àwọn tọ́ọ̀gì òṣèlú gbogbo wọn sì dákẹ́ ainel insaf
mímọ́ dà lọ́dọ̀ yín wa ayna taqwa ìbẹ̀rù Ọlọ́run dà wa ayna al-khashya ìpáyà Ọlọ́run dà wa ayna súnnà tẹ́ ń polówó dà. Èyí tó wá burú ni pé àwọn sàlàfíyà yẹn ó ń bí díà lẹ́yìn náà lọ́dọ̀ wọn rí súnnà torí ẹnu tí wọ́n fi gbà yín ló ń súnnà díẹ̀ partially náà ni pé ẹ̀ ń wé láwà ní ẹ sì bójú àwọn ìyàwó yín ṣòkòtò yín fò sókè ẹ̀ ń súnnà lọ́dọ̀ wọn àmẹ́yìn súnnà àti gbogbo àwọn tí lò bú ní o àti gbogbo àwọn tí wó ní o àwọn sàlàfíà ìwọ òmọ̀yìn súnnà ó ń bí díà ni wọ́n categorize yín sí wọ́n kàn ń fojú bá yín ṣe ní. Rọ́bítọ̀ yìí ti ń bẹ wọ́n àti ìbí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lónìí rọ́bítọ̀ yìí ti ń bẹ wọ́n àti ìbí ọmọ lásán. Mo kọ́kọ́ yà lọ bẹ̀ wọ́n wá rí nǹkan kan tó dá tó jẹyọ nínú àpérò rábítà nì lọ́jọ́ kìíní lọ́jọ́ kejì lọ́jọ́ kẹta wọ́n ará wọn dáadáa kan wọ́n ará wọn ọ̀rọ̀ rí àwọn ọ̀rọ̀ tó dá tó nítumọ̀ tí wọ́n gbé jáde ń bẹ̀. Ẹnu tí wọ́n rí ń bẹ̀ ò kọjá wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ní làákàyè. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé rọ́bítà yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ látorí mufti ọjà gbogbo yẹn ní làákàyè. Ó kàn máa ń dùn mí fún bàbá wàzírù yẹn wàsíù àfin torí pé ó dàbí pé n tó ṣàkóbá fún bàbá ni wípé bàbá yẹn ò rí ta dáadáa tó social media ló gbé bàbá jáde ló ń jẹ́ kí bàbá náà máa misuse social media. Imagine kí irú bàbá yẹn kó máa bá Sábóyárò táwọn inna lillahi wa inna ilayhi raji'un Sábóyárò ọmọ lẹ́yìn wọn dáadáa kí irú bàbá yẹn wá dórí kútúbà kó jásí pọ́nrọ̀ Sábóyárò ni ó mọ̀ sọ irú bàbá yẹn ó mọ̀ fún Sábóyárò lésì kẹ́ ẹ lè mọ lẹ́fù àwọn arábí nì pé àtẹ̀yí tó lọlẹ̀ wọ́n jáde wọ́n ríta okó ń dà wọ́n láàmú. Kí ni yẹn bá mi nínú jẹ́ tó wá tì mí lójú pé irú bàbá yìí kó mọ̀ fún Sábóyárò lésì káwọn àti mọ̀ fúnra wọn lésì social media àfàlẹ́yà rẹ̀bẹ̀lá wàláhì ọ̀rọ̀ ní sí ń pa mí lẹ́kún pé irú àwọn àgbà wo ló wá kù láyé yìí ṣebí wọ́n lágbà èé wà lọ́jà orí ọmọ tuntun owó ni ẹ̀yin ṣe wá wà lọ́jà tẹ́ ń wọ́ orí ọmọ. Ẹ dákun ẹ̀kọ́ wo làwọn èèyàn fẹ́ kọ́ lára àwọn tí wọ́n ń pera wọn láṣáájú yìí. Allah astaghfirullah. Lẹ́yìn tó já sí pé ẹ̀yin náà pẹ̀ láwọn tágbà kù sí lọ́wọ́ ẹ̀yin lẹ́yìn wá ń kọ́wọ́ sẹ́yìn tọ́ba bá ń sọ̀rọ̀ lẹ́wàá kọ́wọ́ sẹ́yìn báyìí lẹ́ẹ̀mà kó jàlámíà báyìí lẹ́yìn náà tún wá dẹni tó ń jó níjó tó jẹ́ àràmù lọ́dọ̀ yín góòlì àràmù ní lọ́dọ̀ yín àmọ́ kìí ṣe àràmù fún ọba yín tó bá lò. Gbogbo nǹkan tó bá ṣe lọ́dọ̀ tí yín nìkan ló lẹ́tọ̀ọ́. Ọba tí yín lè yan mufti pẹ̀lú kọjá àyè ọba yẹn ò sì kọjá àyà rẹ̀ mufti ìwó ló yan ọmọ lásán ló sọ rẹ̀ di mufti tí wọ́n gbé sí ẹ̀ sì mọ̀dí tó fi ń ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá lálàáfíà tẹ́ gbádùn ẹ wà ní ẹ̀yin wàsíìrù ilẹ̀ Yorùbá tèmi náà sì jẹ́ pẹ́ tí mo jẹ́ bẹ́ jù tí ẹ jẹ́ wàsíìrù lọ́dọ̀ àwa. Connection wo ní ń bẹ lọ́dọ̀dọ̀ yín sáwọn bàbá tí wá ń là yín díjẹ̀bú òde délùú Ẹ̀pẹ́ dé àwọn ìlú míì ẹ ní connection pẹ̀lú wa ẹ ní sílísílà pẹ̀lú wa ẹ sì lẹ́jọ́ ìlé wa lórí. Àwọn tí wọ́n wá ní mùná sábà tí wọ́n ní ṣéènì tó jọ sọ wá ẹ fẹ́ dìnáyà àwọn ẹ̀yẹn lórí ẹ̀tọ́ tí wọ́n ní lórí wa níjọ́ tí wọ́n ti ń dáwó nu rábítà ẹ mọ̀ bí wọ́n ti ń dá o wọ́n ń dáwó nu rábítà láwọn tí wọ́n bá ṣe nǹkan o. Rábítà Èkó yìí kọmíṣánná kan ló dàrú o nígbà òun dépò nítorí n tó fẹ́ máa dágbà lọ́dọ̀ ìjọba ló bàjẹ́ súnà lòun náà máa pariwo òun náà sì ní súnà kan lára nígbà òun náà dórí oyè ló kó bá Rábítà Èkó yìí o
Rábítà Lagos State kọmíṣánná tá a rò pé mùsùlùmí yóò ṣe dáadáa ló débẹ̀ ló dá ogun ẹ̀rú ló bẹ̀rẹ̀ sí ní pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ lọ́dún náà ní kí mọ́ṣáláṣí kan lọ máa dá 2,000 3,000 ká máa dáwó àjọ tí ń rí lónìí nísìn. So ìyẹn fi hàn wípé ẹ mọ bí wọ́n ti ń ṣe rọ́bítọ̀ ẹ mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ rọ́bítọ̀ tẹ́ ní kò dáa rọ́bítọ̀ tẹ́ ní kò nítumọ̀ rábítà tó ní kò sí tíjọba fẹ́ recognize wọn pé wọ́n nítumọ̀ kí wá ló ń dùn yìí ẹ fẹ́ join ẹ sì fẹ́ bàbẹ̀ jẹ́. Ìbéèrè tó yẹ kájọ bíra wa léèrè pé limadha ta'allamna kí ló yẹ tá a torí ẹ̀ kéwú pàápàá kí ló yẹ tá a kàwé kí ló yẹ tá a torí ẹ̀ kẹ́kọ̀ọ́ wa ma fadlu ilmina kí ni ọlá tó wà fún mọ̀ wa ní kí wá ní pàtàkì ìmọ̀ tá a ní. Idha lam yufidna kullu ma nata'allamu gbogbo ń tá àmọ́ náà ni òwúlò yìí gbogbo ẹ̀ ni ò ṣe wá láǹfààní yìí à á sọ̀rọ̀ dédé à ní dédé à á sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run kò sí lára wa à á sọ̀rọ̀ ká ṣe dáadáa kò sí lára wa. Kí wá ní fàárí a lọ lè lágbáwá àwa la gba ṣàhádà àwa la dé kí ni pàápín kéwú tá a ké tí ò ní túmọ̀ ìmọ̀ tí ò ní wúlò ìmọ̀ tí ò láǹfààní nú. Ẹ̀yin máa wo èyí tó pẹ̀rẹ̀ lóníyàwó mẹ́ta ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí Mudirul Markaz wallahi tó dá mi lójú ni pé oníyàwó mẹ́ta ò lè gbé bàbá àtìyẹ́ ẹ̀ bọ́ta tí wọ́n bá mú bàbá oníyàwó mẹ́ta bọ́ta pẹ̀lú bí Mudirul Markaz ti wà ní kọ́ wá ní kéèyàn mú kan láwọn èèyàn gidi wallahi wọn ní mú bàbá rẹ̀. Àwọn ọmọ tí bàbá wọn ń ṣiṣẹ́ tí ó jẹ́ pé mọ́tò wọn ó bá wọn ti kán tó pèrò sọ́kọ̀ ni wọ́n àmọ́ bú àbọ́n bàbá tó lọ́run ti ṣóore fún. Níjọ́ tóun náà sì bẹ̀rẹ̀ ẹ mọ bó ti rí o lórí social media yìí Kùránì ló kà lórí social media ẹ wo bí wọ́n ti gbé wọ́n gba Kùránì kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n gbé blọ́ọ̀gì ńlẹ̀ lọ́wọ́ òun náà wá kí lọ́rùn ó dẹni tí ń gẹ fìlà òun náà dẹni tí ń lo mọ́tò ó dẹni tí ń kọ́lé lórí fàṣà lórí ọ̀rọ̀ bàjẹ́ lórí gbogbo tí Islam kọ̀ tí súnnà tí wọ́n ń pèpè sí ò faramọ́ ká báyàn ló kọjẹ́ ká yẹ̀yẹ́ èèyàn ká sọ̀rọ̀ èèyàn lórúkọ tí ò dáa irú wọn bẹ̀rù Ọlọ́run débi pé Ọlọ́run sọ ní Al-Qur'ani yìí pé wailun likulli humazatil lumaza wọn kò yé wọn débẹ̀ pé òfò orí ibú ìyà àdánù yóò padà wá ṣẹlẹ̀ likulli fẹ́ni yóò tí ì bá jẹ́ humazatil lumaza tí máa ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lójú wọn tí ó tún bú wọn lẹ́yìn wọn ká báyàn jẹ́ lórí social media ká sọ̀rọ̀ wọn láìda ẹwọ́yé gba Jamiu Jazzy pátá lórí ọ̀rọ̀ captain ẹ máa wo bó ti ń ṣe ń gbà náà ẹ wo bí wọ́n ti ń ba Adégúnwà lórúkọ jẹ́ ń jọ́ náà bí wọ́n ti ń ba Mudirul Markaz lórúkọ jẹ́ ń jẹ́ náà ẹ wá wò wọ́n ní sáàkù wọn. Àfá Abẹ́fàsí ń bẹ́ẹ̀ wú yàrá tó dá ọ̀rẹ́ wọn ní wọ́n rí sí Muflis kìí ṣe Muflis lọ́dọ̀ wọn. Àdísù al-Muflis man la dirham lahu wa la mata' kama qala as-sahaba báwọn sàhábà ti lérò táwọn sọ pé rárá kìí ṣe bẹ́ẹ̀ Muflis ń kírun ń gbààwẹ̀ ń yan sàká àmọ́ tí ó ba gbogbo iṣẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tí ó fi wọ́ná náà ni pé ó ti bú eléyìí ó jẹ owó eléyìí lọ́nà ẹ̀tọ́ ó ta ẹ̀jẹ̀ eléyìí lẹ̀ ó ṣe gbáfẹ́ eléyìí gbogbo wọn náà ni ó padà gbẹ̀san lára ẹ̀ títí tẹ̀san yẹn ó fi tán tí ò ní kú lẹ̀ mọ́ àwọn ẹlòmíì tí ó bá tí ì rí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wà tún máa kó àwọn ẹ̀ṣẹ̀ táwọn yẹn wọ́n máa fi ṣe tẹ̀bídìlì ó máa dá padà fóun. Àdísùl Muflis kò jámọ́ kankan lọ́dọ̀ wọn mọ́. Al-Qur'ani ò nítumọ̀ wailul likulli humazatil lumaza ìyà ègbé òfò ń bẹ fún gbogbo ẹni ó já sí pé ní humazatil lumaza a máa fa àwọn èèyàn ṣe ẹ lẹ́yìn a tún máa sọ lójú wọn a lóhun àwígbogbo lójú ọlọ́rọ̀ ẹ máa wojọ́ tí yẹn ń pe bàbá tóbi tó lóní wórówóró tó ń rì fáà sí bàbá Lágége lẹ́ntẹ́ máa fi mọ̀ pé kò ní bíbí ṣé ìyá rẹ̀ sunkún jáde bàbá rẹ̀ sunkún jáde wọ́n sì lè gbé òbí wọn jáde òun náà ti dáwé lọ́rùn ní ìsìn níjó dé pẹ̀lú gúngùn lọ́rùn ni Al-Qur'an ní ìsìn wọ́n ti gbá lára rẹ̀ wọ́n ti gbé nǹkan míì lé lọ́wọ́ kó máa blọ́ọ̀gì àwọn èèyàn kò wá ní nǹkan míì tó fẹ́ rán kọjá ká blọ́ọ̀gì wọ́n lè dájòkó kán kí mọ̀ọ́dọ́rùn kan mẹ́lẹ̀ pé tọ́pìkì kan rèé ká sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn kò ṣeé ṣe fún wọn kọjá
kí wọ́n gé ọ̀rọ̀ kékeré kan bẹ̀rẹ̀ sí ní máa rán ọ̀rọ̀ lórí ẹ̀. àdánwò tá a bára wa nìyẹn. ẹ lọ wọ́n ní sákù wọn, gbogbo ọ̀nà oríṣiríṣi ni wọ́n fẹ́ fi ja Sheikh Adama lógun, ni wọ́n fẹ́ ja Markaz lógun, náà fẹ́ ja Modul Markaz lógun, wọ́n fẹ́ ja ìsìláàmù ilẹ̀ Yorùbá lógun. àmẹ́nìkan tó mú wọn lọ́wọ́ dání náà ni Maulana Modul Markaz. tí èé bá ṣe Modul Markaz ni tọ́lọ́ ń lò ń sábàbí rọ́bìtọ̀ ilẹ̀ Yorùbá ó ti fọ́, àwọn ẹ̀sà òkè ó ti fọ́. ṣàbọ̀wò nìkan ní ń dá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. níjọ́ wo ló ti Fatai wọ́n máa ń recruit ara wọn, wọ́n bára wọn sọ̀rọ̀ pé ẹ bọ́ta ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n a máa àtáàkì personality èèyàn ńlá kẹ́niyẹn lè jábọ́. níjọ́ tẹ́ ẹ tí wàá ń ṣe Modul Markaz tí wàá jábọ́ ni. ẹ̀yin ò rí dáadáa ń bẹ̀ pé wọ́n fún Modul Markaz lówó wọ́n kó sínú rábítà. ẹ rí yíun ẹ ráwọn ọ̀rọ̀ oníyebíye táwọn èèyàn wá bẹ̀ wá sọ àtàwọn fawahid àwọn àǹfààní tó ti bẹ̀ jáde ẹ rí kankan ń bẹ̀. ẹnu ń tẹ́ rí méjì náà ni ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan lẹ rí mẹ́, àti ọ̀rọ̀ pé bàbá president general kì í sọ̀rọ̀. ṣé bàbá ẹ ni? ṣé bàbá rẹ ni? ṣé bàbá yẹn ló rojọ́? ṣé tí ẹ dúró ná, ṣé irú àwọn bàbá yẹn ló yẹ kó máa ṣerú wàhálà yẹn? ẹ̀yin fẹ́ káwọn bàbá yẹn sọ̀rọ̀ nítorí kí rọ́bítà yẹn mọ́ lè nítumọ̀. torí ẹ mà pé tó bá yẹ pé bàbá yẹn ló ń sọ̀rọ̀ ìjókòó yẹn ò ní lè sàn, kò ní lè dá, kò ní lè nítumọ̀. ìyẹn náà lẹ bá débi pé ẹ tún plọ́ọ̀tù tọ́lẹ́á láti wá fi da rábítà rú. kò jẹ́ rábítà, kò jẹ́ tààwúnù. ó yan mufti méjì fúnra rẹ̀, ó láwọn méjèèjì kan Ẹdó, Yorùbá Ẹdó Delta, ó nìkan Yorùbá nìkan. kí lóun náà wá ṣe ń bẹ̀? ẹ jẹ́ kí n wá sọ táwọn arábí ìfẹ́ ṣe fún yín. wọ́n fẹ́ politicize Islam, irú táwọn Wike ń ṣe PDP APC tí wọ́n ní kúrò ní PDP, wọ́n ní jẹ́ PDP, wọ́n ní jẹ́ APC náà ni wọ́n fẹ́ wá lò tọ́lé àṣẹ nínú rọ́bítọ̀. màá wá sọ̀jí fún yín nísìn. ẹni tí ń bú rọ́bítọ̀ kí lọ́jọ́ orí tọ́lé á tá a bá yọ ìmáàmá tó kúrò mẹ́, tẹ́ ẹ bá yọ ìmáàmá ta ni kì í ṣe ìmáàmù níbi tó ti ń kírun. nígbà tó ponu kan sọ̀rọ̀ ó ní ìmáàmù ojú máàmù lọ ẹ̀ nílàkàyè, ẹ̀ nílàkàyè, ìmáàmù ojú máàmù lọ. ẹ fẹ́ fi ìmáàmù Ìbàdàn ẹ máa fi wé, ṣé máa fi wé tọ́lẹ́á? èyàn ń fi hàn pé ìmáàmù Ìbàdàn àyítọ́lẹ́á sàwá àwùjọ ni wọ́n nínú làákàyè yín. ẹ mọ̀ ń tẹ̀ ṣe. ìmáàmù ojú máàmù lọ. nígbà tóun náà tó wá sọ àsọ̀rọ̀ ọmọ dùn, ẹ̀yin náà òkè lè mọ̀ pé ìkà lọmọdé òun tí ń bú ọba àwọn yẹn. òun sọ pé ọ̀rọ̀ tó bá lè sọ sí ìmáàmù lóyún ni kò sọ sóhun. ọ̀rọ̀ tí wọ́n ń sọ sọ́ba lu yín kọ́ pé ọmọ àìrọ́bẹ̀ tí ń jẹ́po sáyà, ṣé yẹn pẹ̀lú uslubu dáwà àbó pẹ̀lú ntí ìmáàmù fi ń jẹ́ ìmáàmù. ká bira wa léèrè, ẹ jẹ́ àbira wa léèrè. ẹnìkan ń fi tọ́lá ọmọ tí ò níran, tí ò ní bàbá, tí ò níyà, tí ò lè gbé bàbá tiẹ̀ jáde, táwọn bàbá rẹ̀ ò ní ipa kan nínú Islam. òun wá ń sọ pé ẹ máa wo Modul Markaz bí Modul kọ́kọ́ ṣe wà yẹn, kò nípò kankan nínú rọ́bítọ̀ yẹn. ìwọ náà dẹ̀ ń sọ gẹ́gẹ́ bí súnà yẹn, ó dẹ̀ ń dùnnú làákàyè, ó ń dùn létí ẹ pé kò nípò nínú rọ́bítọ̀ yẹn. tẹ́ ẹ bá ti yọ Markaz Adama kúrò nínú rọ́bítọ̀ ti fọ́. àwọn ìyẹn lọ̀rọ̀ fi ń sọ yìí tán ṣe ń sọ pé ẹ lọ dá ti yín lẹ̀, kẹfẹ́ yìí táwọn àtàwọn bàbá wa jọ kójọ lẹ̀. wọ́n fẹ́ yọ Markaz kúrò torí pé Markaz yẹn tájẹ́ tiwọn. tó bá ti wó rọ́bítà ti wó, tí Mudiru bá sí rọ́bítọ̀ sí, wọ́n sì mọ̀.
ẹ̀yin ẹ wò kán fún yẹn ní 20 million kó lọ́nu rọ́bítọ̀ kán fún 10 kó tún fowó kó wá máa gbówó wọlé síbẹ̀ wá wòye èyí tí bàbá ò tún gbà lẹ́yìn yàtọ̀ sí ti gbangba taríhùn ìwọ ọlọ́run gùn bíi tòlótòló tó ń sọ̀rọ̀ yẹn mélòó ni ìwọ gbà wá níjọ́ tí wọ́n fowó rán yín tọrọ dọ̀rọ̀ rábítà lọ́nà ọ̀dọ̀ yín lọ́hùn hòtẹ́ẹ̀lì màlẹ́ lọ́ọ́ yà sí tẹ́ lọ́ọ́ bowó jẹ́ irú yín náà lẹ wá ń sọ̀rọ̀ ara àdánwò tí wọ́n ní ni pé wọ́n rí owó rọ́bítọ̀ yẹn pín 1 rọ́bítọ̀ ń rówó fi ṣe nǹkan kí ló kan ti Fatai tó náà fi ní ìtàn bàbá àti ẹgbò dárúkọ bàbá ẹ̀ ń bẹ̀ wọ́n ṣàfẹ́ dá wàhálà lẹ̀ wọ́n mọ̀ pé tí ò bá sí mùdírù ń bẹ̀ wọ́n ó bàjókòó yẹn jẹ́ kò ní nítumọ̀ wọ́n ó dàjókòó àwọn bàbá yẹn rú wọ́n á padà síbi tó ti ń bọ̀ wá wọ́n wá plọ́ọ̀tù irú táwọn olóṣèlú máa ń ṣe fúnra wọn nígbà tí èèyàn lóhun ìmáàmù ìlú tí ò pẹ̀lú àwọn rọ́bítọ̀ tó wá fẹ́ máa já rọ́bítọ̀ lógún ó tún wá dé iwájú àwọn bàbá tí wọ́n bí lọ́mọ ẹni tó lóhun gbà fún bàbá Bámgbọ́lá tó wá ń rí bàbá Bámgbọ́lá fín ṣe ẹ̀yin rò pé tọ́lé àńjọ yẹn mùdírù mọ́ríkàsì nìkan lórí fín bó ó rí ìmáàmù Ìbàdàn fi gbogbo àwọn bàbá tí ń bẹ̀mẹ̀ lórí fín kí ló ní lọ́dọ̀ kí ní ń gbé tí ń gbin kí ló ní tẹ́nìkan ò tí ì ní ṣówó ni àbọ́lá àbí mímọ̀ yàtọ̀ sí attachment doctorate knowledge Islam wo ni tọ́lé á ní tó lálàáfíà òkè tẹ́ bá fẹ́ mọ̀ ẹ lọ gbogbo kútúbà 100 tí tọ́lé á lòun ṣe ẹ lọ tẹ̀ sí lárúbáwá kẹ́ ẹ má dín kúrò kẹ́ ẹ má fi kún kẹ́ ẹ wá sẹ́ndì ẹ̀ sílẹ̀ lárúbáwá tí wọ́n bá wá kí pé kútúbà ní í ṣe kútúbà ká máa búyàn ká máa díjọ́ sọ fún yàn ká díjọ́ mú èpè fáwọn ẹlòmíì ṣé kútúbà lẹ́yìn ẹni bá ti ṣẹ́ ní ká fọ̀rọ̀ ẹ̀ ṣe kútúbà ká bú ká sọ̀rọ̀ sí ṣé kútúbà àtọmọ lásán ṣe yẹn ní kútúbà ṣé ìtí wà sí irú ọjà àfin ṣe yẹn ní kútúbà tí wọ́n kọ̀ mọ́ rojọ́ lọ gbọ́ kútúbà ní mọ́ríkàs àtàwọn ẹ̀ka rẹ̀ ó mọ̀ pé wọ́n ń ṣe kútúbà ń bẹ̀ wọ́n fẹ́ bà mọ́ríkàs jẹ́ wọ́n fẹ́ bà mọ́ríkàs ò ṣe é bàjẹ́ wọ́n fẹ́ gba rọ́bítọ̀ jẹ́ in tó kù náà kọjá pé bàbá yẹn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ mọ́ kí ní ń dun ẹ̀sà òkè lórí rẹ pé bàbá president general ṣé bàbá rẹ̀ ni ṣé fámìlì ẹ̀ ni ṣọmọ agboolé wọn ni Èkìtì àti Ìbàdàn èé ṣé bàbá yẹn ló rojọ́ àwọn àgbàlagbà sírí wọn láwọn ò ní wà nílẹ̀ kó wá já sí pàwọn ní wàá máa ṣe wàhálà kọ ọmọ jòkó iṣẹ́ tí Sheikh Adam máa ṣe nurabita ni mùdírù ń ṣe lọ́wọ́ ẹ̀yin fẹ́ bàá jẹ́ ni ẹ rí dáadáa kan àfọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kí ló burú ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́ẹ̀ nílà káyè ó ń júwe bọ́pọlọ yín ṣe kéré tó àtèyí tó pè ní wazir àtèyí tí wọ́n pè ní nǹkan míì àtèyí tó pèrè ní mufti ọjà àti wasiru palace lóye láti inú dá ẹ jẹ́ kí n wá analyze ọ̀rọ̀ rábítà fún yín rọ́bítọ̀ ò yọ tọ́líá lóyè rọ́bítọ̀ ò yọ tọ́líá lóyè wọn ò yọ lóyè ìntí rọ́bítọ̀ ń sọ ni wípé èèyàn méjì ló wá ń represent látògbómọ̀ṣọ́ tó sì jẹ́ máàmù méjì ok tẹ́yìn bá nílà akáyè ṣó yẹ kán lé àwọn méjèèjì àbó yẹ kán lé ẹnìkan fún kan dípò já sí pé inú ìlú yẹn wàhálà wà ń bẹ tí wọ́n bá ti lẹ́nìkan fẹ́ nìkan ṣé wọ́n ti ṣàpòsí ẹnìkan wọ́n sì rí wípé tọ́ ta ni ó máa ṣojú ìmáàmù ò lè pé méjì ẹni tán bá yàn wá láti ẹ máa wá àwọn òpònú yìí onílùú tiwọn o ìmáàmù ìlú ìmáàmù Ìwó ó fẹ́ lọ rọ́bítọ̀ fún conference Ìjẹ̀bú Òde ó ń láti kọ́kọ́ lọ gbàyànda lọ́dọ̀ ọba ní tó jójú ṣe tiẹ̀ lọ́dọ̀ ọba ìlú tiwọn ó lọ gbàyànda ńbẹ̀ ìyẹn ṣiṣẹ́ tó ń sọ fún pé kán lọ bá àwọn mufti bàbá yẹn lọ mú iye ọjọ́ tẹ́ rò ṣe bóun ló yẹ kọjọ́ ga ti yín bí ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ ọba ti yín láláṣẹ wá gbé síbi pọ́rọ̀ ẹ̀sìn àwọn ọba Saudi lẹ́ni
ẹ̀sìn jẹ wọ́n lógún tó èmi nínú àwọn ọba wa ńlẹ̀ Yorùbá. Ṣáwọn ọba Saudi ẹ ṣẹbọ? Ọdún àjẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn ère tí wọ́n gbé síbẹ̀, ṣáwọn àfáà ló gbé síbẹ̀? Èwo ni wọ́n wá bí da nínú àfáà Saudi kó bọ́ sórí mímbàrí kó máa bújọba tí ò bá nílẹ̀ wọn níbi ẹ tilẹ̀ lọ gba tẹ́ḿpìlẹ̀tì wa? Èwo ló lè bú ọba ńbẹ̀? Èwo ló lè sọ̀rọ̀ sọ́ba ńbẹ̀? Kí ló dé tẹ́ ẹ̀ lè ṣe dédé? Bọ́mọdé bá ń ṣọmọdé, àgbà ní ó sọ pé bó ti ń ṣe ìbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ń ṣe. Ṣebí Ìmámù Ọ̀fà sọ, àmọ́ ní ó ti ń sọ, Ìmámù Ọ̀fà ò sọ orí lọ́dọ̀ yín. Gbogbo èèyàn lọ̀tá Ọlọ́run lọ́dọ̀ yín, gbogbo èèyàn lọ̀tá ẹ̀sìn lọ́dọ̀ yín, tí rònú yín ò bá ti papọ̀ mọ́ tiwọn, tàbí tí rònú wọn ò papọ̀ mọ́ ti yín. Ayé nu ni, ṣé báyé ṣe rí lánàá nù? Ẹ fẹ́ ba ẹ wo mufti ọjà, ẹ rí i pé in tó ń dùn ni pé rọ́bítà ò fọ́, rọ́bítọ̀ ńlá ṣe yọrí. Kí làwọn gbé ṣe lọ́dọ̀ àwọn tó jòkó dáadáa bíi ti rọ́bítọ̀ yẹn? Wọ́n dẹ̀ mọ̀ wípé ìrònú tí ń bẹ lẹ́yìn rẹ̀ Mudirul Markaz ni. Ok, a gbọ́dọ̀ máa àtàkì Mudiru káwọn bàbá yẹn lè hate ẹ̀. Àwọn bàbá yẹn sì súnmọ́ Mudiru wọn mọ̀. Wọ́n fẹ́ dá àárín Mudiru àti bàbá àbàdàrú, bàbá dáadáa, bàbá àlùbáríkà, bàbá wàláì, bàbá àlùbáríkà. Wọ́n fẹ́ dá àárín wọn rí dàrú. Wọ́n tún wá lo gbọ́ ọ̀nà, ẹ wo bọ́ ẹ ṣe débi pé wọ́n bá a débi pé wọ́n mú orí Markaz, wọ́n fi sọ máàd, wọ́n gbé kú ọ̀nbẹ̀. Ẹ wojọ́ táwọn ẹ̀sà òkè ọmọ máàdù pẹ̀lú àwọn Suleiman àti Fatah àti irú wọn tí wọ́n ti ń bú Mudirul Markaz bọ̀. Mudirul Markaz dẹ̀ wà láyé, inú wọn dẹ̀ ń dùn. Ṣé ẹ rò pé àwọn Markaz gọ̀ ni tí wọ́n ní tán lè fi bú ẹ̀yin? Justice for ọba ní máa dùn yẹn tó bá yẹ pé àwọn Markaz fẹ́ ṣàbòsí wọn ò tọwọ́ bọ̀. Àmọ́ wọn ṣe bẹ́ẹ̀. Ẹ wo ń táfà yẹn náà béèrè fún, wọn dá lóhùn. Tó sì jẹ́ ọ̀rọ̀ tí bàbá wọn fẹ́. Ibi ò sì jù bí, ọ̀gá òjọ̀gá, Mudiru ojú Mudiru. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àbúrò yín Joseph Obanimad ó pè Mudiru wọn sákèèsí láàárọ̀ iná. Ẹ kìlọ̀ fáwọn ọmọ kéwú yín tí ń sọ̀rọ̀ káàkiri, torí pé wọ́n ń sọ̀rọ̀ Mudiru láì dá ní ìdára náà ló púùsì àfà tó bọ́ta tó sọ̀sọ́kúsọ nípa Sheikh Adam àti Markaz, torí pé ó jẹyọ nínú ọ̀rọ̀ àfà yẹn pé tọ́ òun ti tíìchì láwọn abòmí ìrí tó ń wo òṣèrú eléyìí, ṣàìtọ́nù ní ìyẹn tó wẹ́ pé inú ọgbà yẹn ní ṣàìtọ́nù ti yáwọn lò. Kí ló dé tá à ń fi súnà ṣàìdá, tá à ń forúkọ ìsìláàmù ṣe tí ò dáa, tá à ń rí nǹkan tó dá kákíyàn? Mudiru ò tiẹ̀ ní dáadáa rárá tí ń ṣe àfàìdá. Irú ẹ̀dá wò lẹ́yìn? Èèyàn méjì ní rẹpísẹ́ǹtì Ògbómọ̀ṣọ́ nínú rábítà, ìkan ń yájú ìkan sì ń tẹríba. Tó bá jẹ́ yín náà ọmọ tí ó bá wá dájọ́ irú ẹ̀ gbà mára. Ta ló mọ̀ pé bẹ́ẹ̀ bá débì kan kì í ṣe pé bàbẹ̀ jẹ́ ni? Ok, ọmọ tó dógbómọ̀ṣọ́ tó dá Ògbómọ̀ṣọ́ sí méjì, ọmọ tó dénú ìlú wọn tó dá agboolé wọn sí méjì, táwọn agboolé wọn ò gbọ́ra wọn tí wọ́n dọ̀tá, tẹ́nìkan ò mọ̀gbà tí wọ́n parí ẹ̀ tó sì fẹ́ jẹ́ olórí ìlú. Ṣé olórí ìlú gan tọ́ sí ẹni tí ò lè yanjú aáwọ̀ inú ilé wọn, ẹni tó gbógun ti ilé wọn, ó tún wá gbógun ti ìlú? Béèyàn bá ti gbógun ti odidi ìlú tó rọ́bà láwọn mẹ́wàá, ó ti gbógun ti ìlú. Mùsùlùmí ìlú wá pín sí méjì, àwọn kan tẹ̀ lọ́ba, àwọn kan tẹ̀ lóhun. Àwọn agboolé wọn náà pín sí méjì, àwọn kan tẹ̀ lóhun, àwọn kan tẹ̀ lélu. Ẹ wá ló ń ṣe eré, ẹ sì ń kí lẹ́yìn. Wáàsí wo ni ó wàá ṣe lórí mímbàrí fáwọn tí ilé wọn bá ń dàrú, àwọn tí wọ́n bá já okùn ẹbí? Táwọn kan bá kórú ẹjọ́ wá bẹ̀ pé wọ́n lu mọ̀lẹ́bí ẹnìkan nítorí pé ó fẹ́ joyè nínú ilé wọn, wọ́n wá lu àwọn ẹbí wọn, wọ́n ti inú àwọn ẹbí wọn mọ́lé torí pé ó fẹ́ joyè. Kẹ́yìn lè mọ bí ọmọkùnrin yẹn ṣe desperate tó ń pọ̀ òye, ó lè pààyàn nítorí ẹ̀. Tó bá pẹ́ ní tó mọ́ Ọlọ́run níbi wàhálà yìí ti pọ̀ ju, kí lóun fẹ́ fòye yìí ṣe? Òun ò bùkátà, òun ò nídìí ẹ̀, tòun ti ń jẹ́ èèyàn tẹ́lẹ̀ náà. Ẹ sì lè blame ẹ̀ torí ìwà gidi tó ń lò
nínú yúnífọ́ọ̀mù civil defence fáwọn tí wọ́n máa jí epo ṣàwọn pé wọ́n máa sán lórí gan, ìwà yẹn náà ló gbé dórí mímbà yìí tó fi ń sọ̀rọ̀. Ó ti gbàgbé pé òun èé ṣe civil defence mọ́, yóò wá máa fọ́nu ẹ sọ ọ̀rọ̀ mímọ̀ wo ni Tọ́lé à ń sọ. Ìkan ń bú ọba, ó ń yẹ̀yẹ́ ló ti dàlúrú, ẹ wá fẹ́ kó tún wá darọ́ bí tọ̀rú. Kí ló ń dùn mú ọmọ lásán mẹ́? Ó fẹ́ wá darọ́ bí tọ̀rú torí pé ẹ fẹ́ ẹ tí wá kì láyà. Ó wá rọ́bí tọ̀, mùdírù wá pé Tọ́lé Ògbómọ̀ṣọ́ bọ́ta, orí yín ti dàrú, ẹ wá ní àfáà torí pé ó jáfa àfáà. Òun náà sì lóhun ọ̀láfà mi, ó ń sọ yẹn jáde lẹ́nu, àmọ́ nǹkan tó wà ní ọkàn rẹ̀ burú jù bá ní lọ. Mùdírù ó wá dúró báyìí, ń bọ̀ yìí tí ì dé. Àwọn àwọn ló kọ́ ilé, ṣé lè nílà káyì rárá? Ẹ̀kọ́ wo ní ń bẹ lára ẹ̀? Ẹ bu wa náà ni, kò sì jù bẹ́ẹ̀ lọ. Ṣọ́mọ ẹlẹ́kọ̀ọ́ nìyẹn, ṣọ́mọ tó ń bú ọba ìlú wọn, tó tí ó máa sọ̀sọ́kúsọ lórí mímbàrí, ó tún wá dénú rọ́bítà, kò tiẹ̀ wojú bàbá Báńgbọ́lá. Láwọn tí wọ́n já wọn tí wọ́n fẹ́ràn, kò wojú irú àwọn ṣúgà, kò wojú irú Mùdírù Markaz, torí òun náà mí ni Mùdírù Markaz. Mọ̀ ń bọ̀ mi ò tí ì dé, what is your age? Kí lọ́jọ́ orí ẹ? Ọmọ kékeré, wọ́n sì fẹ́ ba ayé ẹ̀ jẹ́. Ẹ̀yẹn yàtọ̀ sí gàràgàrà tọ́ba àwo ń ṣe. Àwọn ọba kan àti wọ́n ń ṣiṣẹ́ l'underground. Ṣèbí kan ló wá rọ́bìtọ̀ tí ń kọ́ ọmọ ń kéwù yẹn. Ṣèbọ́ba àwo ló ń sọ ní Eid pé ilé bàbá òun ni mọ́ṣáláṣí. Ẹni tí ò bá fẹ́ tó òun ò fẹ́ rí ń bẹ̀. Lọ́dọ̀ yín ìyẹn lọ nínú ẹ̀sìn nínú ṣàríà. Pé òun lòun ní mọ́ṣáláṣí. Ẹnìkan lọ pé ilé Ọlọ́run ni, ó ní ilé Ọlọ́run báwo? Ṣọ́lọ́run sọ fún ẹ pé òun lòun ní ilé bàbá tòun ní. Ìyẹn ò ní, ọ̀rọ̀ yẹn dá lọ́dọ̀ yìí kò ní láìfí. Àmọ́ tó bá wá ń bọ̀ mí kò dáa. Ṣé súnnà lẹ́ ń ṣe yìí? Àbí ṣẹ́yìnà? Àhárí súnnà am ṣẹ́yìnà? Súnnà kọ́ lẹ́yìn ṣe yìí, wallahi ṣẹ́yìnà lẹ́ ń ṣe. Ẹ wo bẹ́ ṣe ń bayé jẹ́ tẹ́ ń dà lúrú àti kò wá ságbà, kò sọmọdé, kò sẹ́nìkan tó lè bẹ́nìkan wí, wọ́n lè sọ̀rọ̀ sẹ́yìn, ẹ̀yin ó mọ sọ̀rọ̀ síyàn, wọ́n lè bú yín, ẹ̀yin ó mọ búyàn. Ẹ fẹ́ kan bú Tọ́lé, àmọ́ Tọ́lé lè máa fọ̀rọ̀ ránṣẹ́ sí Mùdírù Markaz kó máa sọ̀rọ̀ sáwọn àgbàlagbà míì. Kò sí, àwọn kan ò fẹ́ tiẹ̀, àwọn kan ò ní fẹ́ tiẹ̀. Báwọn kan ti fẹ́ tọ́lọ́hun táwọn kan fẹ́ tọ́lọ́hun, báwọn kan ti fẹ́ tànẹ́bì táwọn kan ò fẹ́ tiẹ̀. Gbogbo ayé ò lè jẹ́ tiẹ̀ tán, ò dáa mọ́nu. Rábítà wà òpétọ̀, èyí tẹ́ fi dàbírú, à ní gbà. Ó dá o, èèyàn méjì ò lè mọ́ wá láti lù yín. Kí lù fún wa lẹ́nìkan? Ṣèbí níjọ́ tí ìmáàmù Ìwó wá Rábítà, ṣèbẹ́ ló kó gbọ́dọ̀ ó lọ gbàṣẹ lọ́dọ̀ ọba yín ni. Ṣé ń gbà tí Tọ́lé ó kú òǹlé ṣó lọ gbàṣẹ lọ́dọ̀ Ṣọ̀ún? Àbí kò sínú lẹ́tà lú wọn? Ètò olú wọn leléyìí tẹ́ fẹ́ dàrú yìí. Àti Barrister Òmùgọ̀ tó lọ ń kóòtù òfin London clinical section, àwọn tó jẹ́ pé òpùrọ́ lásán iyì ọjọ́ yẹn náà ni wọ́n gbà. London clinical section, wọn tó bẹ́ẹ̀, we are ready for you. Oyè agbolé wọn, tágbolé láwọn ò fẹ́, agbolé ní kèé sọmọ inú ilé àwọn, Allahu a'lamu bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Òkìkí wálẹ̀ bí ọba, òun fúnra ẹni pírọ́blẹ́mù ń lu ẹ̀. Ó tún wá fẹ́ gbé pírọ́blẹ́mù yẹn wá rọ́bítọ̀, in tó ṣẹlẹ̀ ń lu wọn kó wá ṣẹlẹ̀ ń rọ́bítọ̀. Ìyẹn fi hàn pé ẹ fẹ́ dá rọ́bítọ̀ rò ní díndùn yìí nìyẹn, pé ẹ sọ sí. Wọ́n yọ Tọ́lé kò ní ìmáàmù. Ògbómọ̀ṣọ́ kọ lẹ́tà wá pé ìmáàmù méjì lẹ̀ ń rí, àmọ́ máàmù báyìí látọ̀dọ̀ àwọn ni ó máa ṣojú àwọn. Aṣojú Ògbómọ̀ṣọ́ nínú rọ́bítọ̀ nígbà tó dídìrín àgbà kan náà, dídìrín ń dátọ́ tó lóun òpìtàn ránù. Ó hétí Mùdírù gan. Kí ló kàn pẹ̀lú rọ́bítọ̀? Òun òpìtàn Ìbàdàn, òun òpìtàn ilẹ̀ Yorùbá, wọ́n fún un ní kinní kan tí ó máa pa àwọn ìtàn tí ò lọ
bẹ́ẹ̀ nìkan bá sì pàtàn yẹn tó mú rẹ́fẹ́rẹ́nsì wa kò ní gbà. Òpìtàn àdánù ẹgbọ́n bí yẹn náà ti ń sọ̀rọ̀ pé ṣé ń jọ́ tí wọ́n fẹ́ mú ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá ṣé wọ́n mú wá láti ọ̀dọ̀ ọba ni. Dídìrín ò sọ̀rọ̀ wípé ó ṣe já sí pé ìmọ̀ ọba Ọ̀yọ́ tó já sí pé òun láṣojú Ṣàngó. Ọba Ọ̀yọ́ ò lè ṣe kó má bọ Ṣàngó lófìrí tí ó wọṣọ pánjọ tí wọ́n wọ̀. Ó sì yan ìmáàmù. In tí ò yé yín ni pé àwọn ọba yẹn kọ́ ní yan ìmáàmù. Nígbà táwọn èèyàn tí wọ́n yàn wọ́n bá yàn wọ́n ni wọ́n sọ fún ba pé ẹni báyìí gangan ló kájú ẹ̀ lọ́ba ó tó announce bọ́n nítorí pọ́ba ló gbé jáde wọn á lọ́ba ló yàn. Sọ̀rọ̀ lórí ihun pé kí ló dé tó já sí pọ́ba Ọ̀yọ́ ló yan ìmáàmù Ọ̀yọ́. Ńgbà tí ọ̀daràn àwọn ọmọ màdàrú yìí tí ó tún sọ̀rọ̀ ó níwọ̀n kí ìmáàmù Ọ̀yọ́ Rọ́bítà ò kí. Òkè ṣé tí Rọ́bítà bá fẹ́ kíyàn orí social media ni wọ́n ti mọ̀ kíyàn àbí lẹ́tà ni wọ́n kọ. Ṣé wọ́n ní ṣe conference lẹ́yìn òpònú aláìnílàákàyè torí pé wọ́n kẹ́ lè mọ̀ pé wọ́n fẹ́ dá Rọ́bítà rú ni. Wọ́n ti hàn pé àwọn kan nínú wọn náà wọ́n ti ń so pàǹpá wọ́n ti ń rọ̀gbà dí bàbá ìmáàmù yẹn náà. Wọ́n sì mọ̀ pé ẹni tó gbọ́nú gbọ́nta ni. Láti pé bí yẹn ò ṣe ní ṣe Rọ́bítà wọ́n ti ń sáré romance ẹ̀ wọ́n ti fẹ́ máa sọ di ìmáàmù súnnà. Ìmáàmù Ọ̀yọ́ akíyín kú oríire o. Ìmáàmù mùsùlùmí lẹ jẹ́ o. Ṣe ìmáàmù sàlàfíà o. Torá àwọn sàlàfíà yìí Amẹ́ríkà ń wá wọn lọ́wọ́lọ́wọ́ torá àwọn nìṣòro tá a ní fún àwọn sàlàfíà yìí ní ń bẹ nídìí banditry, àwọn ní ń bẹ ní terrorism, àwọn ní ń bẹ nídìí x-men. Ẹ lọ wo wọn sàlàfíà ni wọn. Àwọn ní Boko Haram. Ilẹ̀ Yorùbá yìí náà ẹ wo bọ́n ṣe ń terrorize mùsùlùmí ọmọ ìyá wọn. Jẹ́ á tètè fẹjọ́ wọn sùn ká máa kọ lẹ́tà nítorí wọn. Jẹ́ á máa rìpọ́ọ̀tù wọn. Àwọn Muslim jihadist wọ́n ti wà nílẹ̀ Yorùbá. Ẹ wo bọ́n ṣe ń dá wàhálà lẹ̀ tílẹ̀ Yorùbá ò ní sinmi. Jẹ́ á máa rìpọ́ọ̀tù wọn. Àwọn támẹ́rì tó gbé àwọn eléyìí ò tí ì láǹfààní láti rí ìbọn yọ tiwa. Ṣáwọn tí wọ́n ń ṣe náfìlà kéèyàn lè kú. Ṣáwọn tí wọ́n mọ̀ bóòsì pé béèyàn bá kú lónìí àwọn ó forí kanlẹ̀ fún wákàtí kan láti máa fi dúpẹ́. Ṣáwọn téèyàn ó kú tí ó mọ yọ̀yàn ní mùsùlùmí ọmọ ìyá wọn. Àwọn social media bandits jẹ́ á tètè ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn nísìn. Wọ́n máa ń lọ́ọ̀kì prófáìlì wọn ni torí pé aburú ni wọ́n ń ṣe ń bí. Tó bá ní o fẹ́ fún wọn lésì kó tiẹ̀ lọ́wọ́ ń tọ̀ yóò ti lọ́ọ̀kì prófáìlì ẹ lọ gbọ́ àwọn sàlàfíà tó bọ́n ṣe báyé wọn jẹ́ torí àtijẹ́ àtàtí mú. Àwọn eléyìí tẹ́rọ́rísìmù ni wọ́n tẹ́rọ́rìsì ni wọ́n. Àkídà Boko Haram ní ń bẹ lọ́dọ̀ wọn sì ní rí wọn láyé kan tako Boko Haram. Wọ́n sọ pé jihad ni bí Boko Haram bá pààyàn inú wọn máa dùn ni torí pé ìdájọ́ kápáyàn gbogbo ẹ̀ náà ní ń bẹ lọ́dọ̀ wọn. Béèyàn bá fi ìsìlámù lẹ̀ kápá ni béèyàn bá ṣe lè kápá ni gbogbo nǹkan bẹ́ẹ̀ bá bú ànábì kápá ni. Kọ́lọ̀ ń kó làwọn bẹ̀. Wọ́n sì ká lẹ́tà yìí wọ́n yìí sọ pé tọ̀ Rábítà ìmáàmù tí ó recognize ń bí ni ìmáàmù tí ìlú sọ wípé látọ̀dọ̀ àwọn. Alhamdulillah Rábítà olóhun yọ Tọ́líà ṣé Tọ́líà Adéjìmọ̀ wọ́n lè padà ní tán bá lè padà wàhálà òun àtàwọn ará Ògbómọ̀ṣọ́ nù kí wá ní tiwọn. Àtàgbàlagbà tó já sí pé àti fọyín ni lára gbogbo ilẹ̀ tẹ̀ ń bọ́ ta bí ìgbà tẹ́ ẹ̀ lóye mọ́ ẹ̀sìn mọ́ àbòsílẹ̀ ń ṣe. Ẹwà wọ́ṣọ́ fún ẹwì láàrin funfun inú yín sì dúdú ẹwà máa já tọ́lẹ́. Ọlọ́run má jẹ́ ń fi irú àwọn ilé iṣẹ́ babaláyé mi o. Ṣé ẹ̀yin èyí sọ̀rọ̀ tó dáa o ọ̀rọ̀ àlùfàṣà ń bẹ lọ́dọ̀ yín o ẹ̀yin náà máa àtáàkì èèyàn o àmọ́ wọn lè sọ̀rọ̀ sí ìyún kó máa jẹ́ mẹ́sẹ̀jì lórí ọ̀rọ̀ Rọ́bítọ̀. Á kí àwọn bàbá wa ní Rọ́bítọ̀ Ọlọ́run ò ní gbé yín ṣubú. Gbogbo ẹni tí máa ń ronú pé òun fẹ́ da Rọ́bítọ̀ kò ní gbérí láyé kò ní gbérí lálẹ́ kìámà yóò ṣubú láyé wọ́n mọ̀ lọ́run pé ó ṣubú.
ẹ máa wo àrà tí wọ́n ń dá, wọ́n fẹ́ darọ́ bí tọ̀rú ni o, wọ́n fẹ́ darọ́ bí tọ̀rú ni o. àwọn bàbá yẹn ò kọ̀ǹpléènì o, ẹ ò gbà kan nígbà kan nísìn Dr. YK Ọlọ́ṣọ́ làwọn ọmọkọ́mọ yẹn fẹ́ lò láti jẹ́ kóhun àti Mùdírù máa jà, wọ́n rí páàrin wọn ti dán mọ́ná ní ìsìn, inú wọn ò dùn. ṣe bẹ́ẹ̀ ló ń súnfì ò lè bá ń sún náà ṣe, àbẹ́ ẹlẹ́lẹ́ bó ń súnfì kí wọ́n wàhálà yín kí ló dé? ẹ fi rọ́bì tán lẹ́kọ̀ọ́ kan yín ẹ̀ sí ń bẹ́ẹ̀. èyí dìdìrín mufti ọjà yìí ní sọ́ngbà kan pé ẹ̀ nítumọ̀, ẹ lọ wábì kan jókòó sí, ìjọba ò mọ̀ yín, wọ́n recognize yín, kí wá ló ń dùn yín níbi tí wọ́n recognize, kí lẹ̀ ń wá ń bẹ̀? ọmọ aláìlẹ́kọ̀ọ́ wa ní mufti ọjà ló dúró tì ń, mufti ọjà ló dúró lẹ́yìn àbọ̀ lọ́hùn. tí rọ́bìtọ̀ bá dá sí lọ́nà tí ò dáa bóun ṣe ń ṣe gànràngànràn yẹn, àwọn ò ṣe bàálù tí wọ́n jẹ́ kán ṣe gànràngànràn. ṣèbẹ́ nìkan ń sọ ní ìdì pé torí pé ọba àlú yín fẹ́ báyàwó òun sùn ló ṣe ń bínú sóhun. ìjẹ́ padà pé ọba yín àtẹni yẹn kẹ́ béèrè pé kí ló dé? ẹ mọye ń tà ń gbọ́ tí wọ́n ń lọ́ba yín máa ń rẹ́pù àwọn ọmọ ọdún 13. ẹ wà bọ́ta ẹ máa bẹ́ẹ̀ ṣe ń ṣe dìgbòlugi ní gbangba yẹn náà ló ń júwèé bẹ́ẹ̀ ṣe rí ní kọ̀rọ̀ pẹ́ẹ̀ dáa. kí wá ní ìṣòro wa? ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sínú, kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. ìmọ̀ ta ní ó ṣàǹfààní, àkéwú tó wúlò. lọ́jọ̀gbọ́n ẹ̀ṣẹ́ ní limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allam. limadha ta'allamna, kí ló dé tá tiẹ̀ torí ẹ̀ kéwú gan? àwọn tó kàwé náà kí tó fi kàwé, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ kí ló fi kẹ́kọ̀ọ́. wa ma fadlu ilmina, kí wá láǹfààní a lọ Saudi díyà, kí láǹfààní a lọ Maghribi, kí láǹfààní a lọ Jazairi, kí láǹfààní a lọ Súríà, kí láǹfààní Iraq tá a lọ, kí láǹfààní gbogbo bí tá a lọ. idha lam yufidna, nígbà yẹn pé kullu ma nata'allam, gbogbo ń tá aláàkọ́ yìí náà kò yọ lára wa. gbogbo ń tán rí lára wa ní ìsìn òkọjá pé tó bá ti rí ṣòkòtò èèyàn tó bá fò sókè, tí ó bá ti nírùngbọ̀n, yóò sì fárí, yóò sì ha obìnrin, ẹ̀sìn ti tánù. ní táwọn bàbá yẹn tí wọ́n ti ṣe lọ́jọ́ gbọ́n. mi ò tí ìráyè àfáà Àbíkẹ́ kankan, torí yẹn ti sọ́ngbà àbí ká sọ̀rọ̀ bàbá rẹ̀, á padà sọ̀rọ̀ bàbá rẹ̀, torí pé ó ń fìgbà kan ta sí mi. tẹ́ bá sì wò ẹ mọ̀ yí pé áńgànà ti wà lára ẹ̀. ìyàgbé ńgbà kan tó ti lọ bá wèrè sùn, ọmọ kan táńgànà ń ṣe, tá gbé ọmọ yẹn wá kó bá wọn tọ́jú ẹ̀, tó lọ bá ọmọ sùn. irú wọn lọ́wọ́ wá ń bọ́ ta ni wọ́n máa sọ̀rọ̀ káwọn èèyàn máa sọ kinní kan, ò ní làákàyè. mo kàn sí ń wù ẹ́ ní o, torí pé mi ò ráyè láyọ̀, àti pé ó rẹ̀ mí, mo yẹ̀ṣẹ̀ ń bọ̀ ni, mi ò jẹ́ ráyè tiẹ̀. ṣé kankanra yẹn àǹfààní wo ló wà ń bẹ̀? kankanra àǹfààní wo ní bẹ̀ ń bẹ̀? ìmọ̀ tí ò ní wúlò nínú, tí ò láǹfààní nínú. ẹ̀yin náà máa wò ó, ẹ mọ̀ yí pé ẹni tó ti bá wèrè sùn, wèrè ti wà nú ẹ̀jẹ̀, ẹ mọ̀ ní pé kí ni yẹn máa ń gé jẹ ni. ó lè bú Mùdírù láàárọ̀ kó kí lálẹ́, ó tún lè lọ́kọ́ ní àkàndá kó tún máa ṣe báyìí. ẹ mọ̀ pé kí ọmọ wèrè tó bá sùn yẹn ó ń dá láàmú, kò gbádùn. ó sì ń forúkọ àwọn olóko jẹun kiri, kò bá wọn tán. táwọn yóò máa rò pé ibẹ̀ yẹn ni ẹni yẹn ò, bọ̀bọ́ yẹn ò gbádùn mọ́. ẹni pé kí ni ọmọ wèrè, ọmọ aláǹgànà tí wọ́n ní kó tọ́jú tó lọ ń bá sùn yẹn, ó ti kó sí lọ́pọlọ. òun náà kúkú jẹ́wọ́, ọ́díò rẹ̀ wà pé lóòótọ́ òun ṣe. láti ìgbà tó ti bá ọmọ wèrè yẹn sùn, òun fúnra náà bí wèrè ẹ̀wọ̀ tó bá wà tí ń bá ń lọ lóde ó lè dé ṣọ. ẹ wá wọn bá ṣé wèrè lélẹ́yìí ni àbí èèyàn? ibi ọ̀rọ̀ tèyí nǹkan là ń lọ. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọjọ́ mi ní kí n má da ìfà tiẹ̀, torí òun yẹn yóò padà gbá tiẹ̀. ó rò pé òun mọ̀rọ̀ sọ, ó sì rò pé òun láṣà, ó sì rò pé òun lágídí. àwọn tó ń lórúkọ wọn jẹun, òkan ń lórúkọ wọn fi jẹun tí ń bà wọn lórúkọ jẹ́. wọ́n sì ń wú ẹran kankan ni pé ìwọ àfá àgbà bó, ṣáfá àgbà ni wọ́, torí pé ó kàn wá opportunities.
wo jẹ́ kí n bẹ́ẹ̀ ṣì tẹ́ torí mọ̀ pé wàá fẹ́ wá tó máa ń rò pé ọmọ ránṣọ wa máa ṣe gan ìwà torí pé nǹkan tí ta sí lórí ẹ̀ mọ̀ ẹni tó yẹ pé ó lè ta àwọn àfà nítorí tó fẹ́ jẹ níjọ́ tí wọ́n ń bú Sheikh Adama òun lọ̀rẹ́ àwọn tí wọ́n ń bú wọn níjọ́ tí wọ́n ń bú ọba Ìlọrin òun náà lọ̀rẹ́ wọn níjọ́ tó di pé wọ́n bú àwọn àgbààgbà nínú àfà àsùnmọ̀lá yìí náà òun náà lọ̀rẹ́ wọn bó ṣe ń jẹ ń bẹ̀ yóò fẹ́ jẹ́ ń lo olóró yóò fẹ́ jẹ́ léegun gbogbo ẹni tó bá ti ń fẹ́ kán mọ̀ wọn ní gbogbo bí kán rí òun gbogbo bí kò lè gbádùn ayé yóò mọ lérò pé òun ń jẹun ni yóò fẹ́ kán mọ rí òun káàkiri ṣe bí wèrè ń bí ṣe bí ẹni tó gbádùn ń bí ṣe bí asínwín ń bí ọ̀rọ̀ ọjọ́ mi lò kí ló dé tí màá wà òfin láǹfààní gbogbo àfáà tó bá kéwú tí mẹ́rin ò bá wúlò kì í ṣàfà Islam torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà tí máa ń ṣe ni pé Allahumma inni a'udhu bik min ilmin la yanfa' wa min qalbin la yakhsha wa min nafsin la tashba' wa min da'watin la yustajabu lah hadithu rawahu Muslim an Zayd ibn Arqam hadithu ta kai àdúrà tá Ànábì máa sábà ṣe ni yó ni Allahumma ire Ọlọ́run ọba mi mo ń bẹ̀ ọ́ inni a'udhu bik mo ń wáṣọ kúrò lọ́dọ̀ rẹ mo ń wáṣọ lọ́dọ̀ rẹ min ilmin la yanfa' kúrò níbi ìmọ̀ tí ò ní ṣàǹfààní ìmọ̀ tí ó ṣàǹfààní lè láàmà pariwo láàmà pán wa min qalbin la yakhsha kúrò níbi ọkàn tí ò ní nípayà Ọlọ́run lónìí anímọ̀ ìmọ̀wó ṣàǹfààní ọkàn wa ò ní bẹ̀rù Ọlọ́run wa min nafsin la tashba ẹ̀mí wa ààyò ojú kòkòrò náà ni ó máa bá ilé ọmọ káàkiri wọ́n fẹ́ rí ń bí wọ́n fẹ́ rí lọ́hùn kéèyàn dìídì ṣe pé ẹ bóun bá tó wá bí nǹkan àwọn èèyàn kan nǹkan wọn ó dàrú tóun fúnra ẹ bá jólóye tí ò fẹ́ kí nǹkan wọn dàrú tó yẹ kó tún lọ bẹ̀ yóò tún yí padà tẹ́ máa fi mọ̀ pé nǹkan ti ń ṣe níbi ó ti bá wèrè sùn ni ò ti gbádùn mọ́ ṣèrí àtọ́lọ́hún dá fún un tí ó mọ̀ pé òun ń yá wèrè díẹ̀díẹ̀ ẹ sì mọ rí àpẹẹrẹ ẹ máa rí àpẹẹrẹ àǹgàn náà yẹn pé àpẹẹrẹ kìíní yẹn ń jájẹ tó bá jájẹ ẹ máa tó máa ṣe bí wèrè. wa min da'watin la yustajabu lah Ọlọ́run ṣọ́ mi kú níbi àdúrà tí ẹ pé béèyàn bá ṣe wọ̀n nígbà àdìsù yìí ń bẹnu Sahihu Muslim àdúrà mi tánàbí túmọ̀ ṣe yóò ní Allahumma inni as'aluka ilman nafi'an wa a'udhu bika min ilmin la yanfa' Ọlọ́run ọba mò ń bẹ̀ ọ́ ìmọ̀ tó wúlò ìmọ̀ tó ṣàǹfààní náà ní kó bùn mí wa a'udhu bika mo sì ń wáṣọ lọ́dọ̀ rẹ min ilmin la yanfa' kó níbi ìmọ̀ tí ó wúlò àdísù eléyìí Jábírù ibn Abdullahi ló gbà wá Ibn Hibbani wọ́n mú àdísù yẹn jáde Tabarani náà mú jáde nínú Awsatu wọn tó wà ní pé ilẹ̀ Yorùbá yìí làwọn àfáà ti fẹ́ràn ká ṣàbòsí ara ẹni ká fẹ́ràn ara ká ṣàbòsí ilẹ̀ Yorùbá yìí kí wá láǹfààní tí yóò fi mọ ẹni tí mọ̀ rẹ̀ wúlò àtẹni tí ìmọ̀ rẹ̀ ò láǹfààní nú torí ní ibi tí mo bá ti ṣàǹfààní la máa lọ ó rí i pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú Al-Qur'an Suratu Fatir aya 28 tọ́lọ́hun gborí ẹnu Ànábì sọ wípé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó bá ń páyà Ọlọ́run nínú àwọn ẹrúsìn rẹ̀ àwọn olónímímọ̀ kìí ṣe pé àwọn àfáà ni ó máa páyà Ọlọ́run èèyàn lè jáfa kó má ní páyà Ọlọ́run nígbà tí òun ṣe onímímọ̀ ìpáyà Ọlọ́run ni mọ̀ kí o sọ̀rọ̀ kan rí páyà Ọlọ́run ń bẹ̀ kí o sọ̀rọ̀ kan rí bẹ̀rù Ọlọ́run ń bẹ̀ kìí ṣe kó o ṣe bí wèrè lẹ́ni bí aláǹgọ̀rọ̀ lábí ẹni tó bá lálàáfíà níjọ́ míì Ọlọ́run innama yakhsha Allaha àwọn tí wọ́n máa bẹ̀rù Ọlọ́run min ibadihi nínú àwọn ẹrúsìn rẹ̀ al-ulama àwọn lónímímọ̀ Ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní kafa bi khashiyati Allahi ilma ìpáyà Ọlọ́run tó ní ìmọ̀ kí wọ́n á kan sọ pé ilé olùmọ̀ ni
wa kafa bil iqtirar billahi jahlan kéèyàn máa gbàtàn jẹ kó mọ̀ lérò pé àmọ́ ń tọ́lọ́run padà ṣe fún wa àìmọ̀kan ni. Ibn al-Mubarak ló sọ bẹ́ẹ̀ tá a bá lọ ka tírà tí wọ́n ń pè ní azud nígbà tí ń sọ̀rọ̀ zud. èyí tó máa fi mọ̀ pé ìmọ̀ wa yẹn kìí ṣe pé kí ó pọ̀. a rí náà àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n sọ pé laysa al-ilmu bi kathrati ar-riwaya kìí ṣe ìmọ̀ ni pé mo lọ jámíà mo lọ yunifásitì mo lọ gbá mo lọ àwo kìí ṣe bímọ yẹn ṣe pọ̀ tó walakinna al-ilma al-khashya ìmọ̀ gangan ni kéèyàn nípa ẹ̀ Ọlọ́run. wa qala ba'duhum àṣírà àwọn kan nù wọn tí wọ́n sọ pé man khashiya Allaha fa huwa alimu ẹni tí ń bá ń páyà Ọlọ́run olùmọ̀ ni wa man asa'ahu fa huwa jahilun ẹni tí ń bá ń yapa Ọlọ́run aláìmọ̀kan ni. bẹ́ẹ̀ ìmọ̀ sí rẹ̀ yìí méjì ló pín sí ilmu lisani ń bẹ ìmọ̀ orí ahọ́n wà ilmu qalbi ìmọ̀ tó jẹ́ pé inú ọkàn ló wà. ilmu lisani fadhaka hujjatullah ala ibn adam àwíjàre Ọlọ́run lórí ọmọ ànábì Ádámù ni bó sọ. wà ilmu fil qalbi ìmọ̀ inú ọkàn fadhaka ilmu nafi ìmọ̀ yẹn ló ṣàǹfààní kéèyàn níbẹ̀rù Ọlọ́run. wá wo àpẹẹrẹ tí wàá fi mọ̀ yí pé ìmọ̀ lágbájá yìí ó láǹfààní kò láǹfààní. nínú àwọn àmì yẹn ni màá kàn kà tí máa fọ̀rọ̀ méjì. alákọ̀ọ́kọ́ anna ahla al-ilmi la yarawna li anfusihim halan wala maqama wa yaqra'una bi qulubihim at-tadhkiya wal madh. ntí yẹn fi mọ̀ pé ìmọ̀ tẹ́lẹ̀ yìí ní ìmọ̀ tó wúlò ni. ó rí pé àwọn onímọ̀ tí wọ́n jólùmọ̀ gan tí wọ́n nímọ̀ la yarawna li anfusihim halan wala maqama. wọn kì í ríra wọn ní rí pé ipò báyìí ni mo wà ìbáyìí láàyè mi. lọ́wọ́ mùdírù markaz mùdírù rí rẹ̀ ní rí pé òun lọ̀gá kóun kàn ṣe nǹkan kó dání. wá wo mùdírù markaz níjọ́ tí Jamiu Adégún ọlọ́mbà wa ṣe dáadáa fún tó ń ṣe ìkómọ àwọn àbejì Suleimanu àti Salma. lọ́jọ́ náà owó tí wọ́n pa going to be 700,000 naira. Mudirul Markaz ló sì ní jókòó tí gbogbo àfá àti bẹ́ẹ̀bẹ́ gbà pé tọ́ ẹ̀yin lẹ́ni. wọ́n wá ṣe tán bàbá wa ní owó nìkan dá sọ́nà mẹ́ta káwọn àfá tó wá láti Markaz kí wọ́n kó kan káwọn àfá tí wọ́n ń bẹ nínú ìjọ Risala Adégúnwà kí wọ́n kó kan àwọn àfá tó wá ní jókòó láìta kí wọ́n kó kan. tó bá jẹ́ ìrìn ẹ̀ kó lọ ni o. bàbá tí kì í rí rẹ̀ haalan wala maqama kò rí rẹ̀ kò gbọ́dọ̀ fún rẹ̀ wò kò rí rẹ̀ sí bàbàrà kò rí rẹ̀ sí pàtàkì. irú àwọn onímọ̀ tí mọ̀ wọ́n ṣàǹfààní yaqra'una bi qulubihim at-tadhkiya wal madh wọn kì í fẹ́ kéèyàn yìn wọ́n wọn èyí sì fẹ́ kéèyàn fọ̀ wọ́n mọ́. lọ́wọ́ Mudirul Markaz lọ ṣọ́ wọn dáadáa tó bá ń kì wọ́n tó bá ti ń dáàyè kan kì í tẹ́ wọn lọ́rùn tó bá ti ń fẹ́ máa fọ̀ wọ́n mọ́ inú wọn ò ní dùn. wọ́n á fẹ́ lè máa sunkún. àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì tó máa fi máa tí máa wọ́n ṣàǹfààní. la yatakabbaruna ala ahadin wọn kì í ṣègbéraga sẹ́ni kankan. wọn èyí ṣègbéraga. tí Mudirul Markaz bá ní gbéraga àwọn bàbá yẹn ò ní wá rọ́bí tọ̀ wọn. wọ́n ti mọ̀ bàbá Mudirul Markaz àwọn bàbá yẹn ti dá wọn mọ̀ ẹ̀yin ilẹ̀ ń bá Mudiru jẹ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ wọn. nígbà wọ́n sì ti mẹ́ni tí wọ́n ń bá lò pé bẹ́ẹ̀ tí ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ ọmọkọ́mọ ní ṣebí gbéraga ni ò jẹ́ kẹ́yìn gbádùn lẹ̀ fi nísìnyí. ẹlẹ́ẹ̀kẹta yaqra'una al-madh wa tadhkiya wọ́n máa kó ira kéèyàn máa yin àwọn kéèyàn máa bàbàrà wọn. ẹlẹ́ẹ̀kẹrin la hasad wala sukhuriyya wọn kì í ṣe kèéta wọn èyí sì yẹ̀yẹ́ èèyàn. Mudiru èyí ṣe kèéta èèyàn kìí ta yí pé ọlá yìí ó tọ́ sí lágbájá ẹ má fún tàbí ọlá yìí kàkà kí kú má jẹ sèse yóò fi ṣàwàdà Mudiru èyí ṣèyàn fẹ́ wala sukhuriyyata Mudiru èyí fi yàn ṣe yẹ̀yẹ́ kó wá rí wọn kán wá dá èyí yàn lẹ̀ kìí ṣe tiwọn. wala ya'khudhu ala ilmin 'allamahu Allahu ajra ìmọ̀tọ́lọ́ ń bùn wọn
gbogbo ìtọ́lọ̀ bá ṣe fún wọn tí wọ́n bá yàn dẹ̀ fún wọn mùdírù ò ní retí pé kẹwàá fún òun lówó. ẹlẹ́ẹ̀karùn-ún at-tawadu'u wal khashyatu minallah, ìtẹríba mùdírù ni. wal khashyatu minallah, ìpáyọ̀ ọlọ́run wọn ni. wal inkisaru wal dhul, mùdírù wọ́n rọra wọn lẹ̀ fáwọn bàbá yẹn, làwọn bàbá yẹn náà gbà fún wọn. ẹlẹ́ẹ̀kẹfà al-ibti'adu ani dunya war-riyasa wash-shuhra, ara ń tẹ́ fi mọ̀ pé lágbáyà ìmọ̀ rẹ̀ wúlò ó ṣàǹfààní náà ni pé kó máa sáfáyé. ṣé mùdírù ń lé ayé ni? war-riyasa, kó máa sáwọn pé mo fẹ́ èmi ni mo fẹ́ jẹ ogbó olórí. lélẹ̀ ó mọ ipò mùdírù lọ́dọ̀ ìjọba ni. ẹni tó lè pe Tinubu lọ́wọ́ kan kó gbé direct, tí è ṣe pé true PA tí wọ́n lè pe direct, kéèyàn tó lè sọ pé èmi àti pírẹsidẹ́ǹtì àti sọ̀rọ̀ ó ti pè mí mo dẹ̀ ti ní kí ló fẹ́ ṣe, ṣẹ́yìn lè pé kò sì gbé sórí. ṣòro mùdírù sọ pé òun fẹ́ hàn kí gbogbo ayé rí wọn kán mọ̀ òun bẹ́ẹ̀ ṣe ń ṣe wàhálà ẹ̀. la yadda'i al-ilma wa la yafkhar bihi ala ahadin wa la yunsibu ghayrahu ila al-jahl illa man khalafa as-sunnah. onímọ̀ wọn ní máa pe àpèpè mọ̀mọ́ra wọn pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wa, wọn sì ní máa fi máa ṣe fáàrí sẹ́nì kankan, wọn sì ní máa ṣàfitì àìmọ̀ kan sọ́dọ̀ ẹlòmí àfẹ́ni tó bá ń yapa lójú ọ̀nà tààrà. ẹlẹ́ẹ̀kẹjọ adamul isa, ní bá burú lọ́dọ̀ wọn kan wá máa ṣe síyàn. wa husnu dhanni biman salafa minal ulama, tàbí kan wá máa sọ̀sọ́kúsọ̀ sáwọn àfáà tí wọ́n ti ṣe dáadáa. kẹ máa rí pé kọ́kàn á máa bú wọn, kọ́ máa ro èròkérò sí wọn. bàbá kọ́ ọ̀tọ̀ ni pé èèyàn kà nǹkan nù tíra, bàbá ń fẹ́ fọ àwọn tàná mẹ́ni, ẹ̀yin lẹ́ ń dọ̀tí wọn. àpẹẹrẹ téèyàn lè fi mọ̀ pé lágbájá ìmọ̀ tó wà lára ẹ̀ ó wúlò, a lè máa tẹ̀lé. èyí tí yóò mọ̀ pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ eléyìí ò ní túmọ̀ o. alákọ̀ọ́kọ́ talabul uluwi wa rifa fi dunya, wọ́n máa wá gíga ni báwọn ṣe fẹ́ wà lókè láyé yìí. wal munafasatu fiha, kó já sí pé àwọn ni wọ́n bá ń bẹ̀, wọ́n mọ̀ sáré ẹ̀. ìyẹn lọmọ lásán yẹn ń sá yẹn, ó fẹ́ wà lókè. eré gbogbo eré tí ẹ̀ ń rí mufti ọjà tí ń sá yẹn wallahi kìí ṣeré ẹ̀sìn, eré epo fẹ́ nípò nínú òṣèlú ni. ṣe bára àwọn pòlítíkù ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá ni. àpé ńgbà kan ó máa ń fọ́nu sáwọn olóṣèlú ni, politician ni. nígbà tó ga àwọn ti jábọ́ ló dá sí pé tó kóun wá jẹ mufti. eré politics lọmọ lásán ń sá lọ́sùn sí eré politics. ẹ lọ wájẹ dáadáa, politician ni. politician ni. so talabul kí ló lè fi ń ṣe, wọ́n ń wá pé káwọn wà lókè. warifu fi dunya, ayé yìí ni bàbá ara wọn, gbogbo eré ni wọ́n sá. eré yẹn náà ló ń bí pé ẹ̀já mọ́ nǹkan kan lọ́dọ̀ ìjọba ò mọ̀ yín, wọ́n ní recognize yín, àwa ti wà àti register, àwa ti ṣe kinní kan. ẹlẹ́ẹ̀kejì al-fakhru wal-khuyala, kéèyàn máa ṣe fáàrí káwọn èèyàn lè rí wọn, kó fẹ́ máa ṣe gbéraga, kó máa ṣe ẹ̀yìn lọ máa wo ọmọ lásán bó ṣe máa ń ṣe. ẹ lọ wo ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn náà, al-fakhru wal-khuyala, fáàrí tí ò tó ní wọ́n máa ṣe. ẹlẹ́ẹ̀kẹta tẹ́ máa fi rí wọn talabu mubahatil ulama wa mamaratu sufaha, wọ́n máa wá in táwọn lè rí lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ láti máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. ẹ rí i pé wọ́n nírú nǹkan míì tí wọ́n ń ṣe sí ọ̀dọ̀ mọ̀dúró náà kọjá bẹ́ẹ̀, ká wá nǹkan tá a lè mú dání ká mú ká fi ṣe yẹ̀yẹ́. mo rí àwọn òpònú kan náà làwọn náà bá gé, wọ́n ní kọ́ máa ń sí dẹ̀dẹ̀ wò rẹ̀ dẹ̀dẹ̀ nù anything, torí pé bàbá kan nínú àwọn bàbá tó wá lóṣogbo
bàbá yẹn ṣàfà ó wá gba máìkì ó ṣàdúrà ó ń dúpẹ́ lọ́dọ̀ rọ́bítọ̀ pé la'in shakartum la'azidannakum wa la'in kafartum inna azaba Allahi bóyá wọ́n ní bàbá yẹn ńlá shadid àwọn wá ní la shadid ṣàpárá lókè ṣínà àti sọ́ọ̀dì ń gbà mẹ́bí yẹn máa pè àwọn ọmọ tí bàbá tí wọn ò lè dá lífù kàdíyà ni wọ́n bá tún lọ gé bẹ̀ yẹn wálé àzùbìlà òun náà rí tẹ́mọ̀ pé ìmọ̀ wọn ò láǹfààní nú ìbí wọn gbé ní pé tọ́lábù mubahatil ulama òkè káwọn wá àwọn àṣìṣe kan táwọn lè máa fi yẹyẹ àwọn àfà wa mamaratu sufaha táwọn máa fi jẹ́ èèyàn lójú àwọn òmùgọ̀ àwọn aláìmọ̀ kan wọ́n máa ṣe kíní yẹn wọ́n máa fi ṣe kárí mi wọn ẹ wá lọ gbọ́rọ̀ tó ọmọ wèrè yẹn sọ kí náà torí ẹ̀ ń ṣe wà sarfu wujuhi nnas ilé nítorí káwọn èèyàn lè máa wo àwọn kí wọ́n lè ló ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin izharu da'wa al-wilaya gbogbo ìpèpè tẹ́ẹ̀mọ̀ rí tí wọ́n máa pèpè ìpèpè agbára ni ìláyà káwọn náà bọ́ síjọba káwọn bọ́ sí gọ́ọ̀mẹ̀ntì káwọn ọ̀rọ̀ tẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu wọn nìyẹn ẹ máa rí nínú ṣe sí wọn irú tó gbogbo àwọn tẹ́ẹ̀ ń rí tí wọ́n bá wọn dìrò jà ẹnu tí wọ́n ń bùkátà ò kọjá wípé wọ́n fẹ́ rí ìjọba. ẹlẹ́ẹ̀karùn-ún ádámù qabulul haqqi wal inqiyadu lahu wọn èé gba òtítọ́ kò sí ń tẹ́lẹ̀ kóòtù al-Qur'an kódà kẹ́ kóòtù ẹ̀kú jẹ́ sọ́lù Bukhari wọn nígbà tí ò bá ti tẹ́ wọn lọ́rùn wọn nígbà wọn sì ní juwọ́lẹ̀ fódodo wàtàkàbùrù ala man yaqulu al-haqqa wọn ó dẹ̀ máa ṣègbéraga sẹ́ni tí ń bá ń sòdodo ni. ẹlẹ́ẹ̀kẹfà al-israru ala al-batil wọn ó takú sórí ìbàjẹ́ aburú tí wọ́n ń ṣe yẹn wọn ó takú sórí ẹ̀ kí náà torí ẹ̀ ń ṣe khashiyata tafarruqi qulubi an-nas anhum nítorí káwọn èèyàn tó ti ń wò wọ́n kán má bàa sá kán má bàa fọ́nká kán má bàa fi wọ́n lẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹra mọ́ ká búlọ́ọ̀gì èèyàn ká máa sọ̀rọ̀ èèyàn láì dá ká máa búyàn ká máa fẹnu ṣáàyàn ká máa bàyàn ló kọjẹ́ al-israru al-batil wọ́n máa tẹpẹlẹ mọ́ aburú ni kò ní ṣe fílẹ̀ ẹ dákun kí ló kan gbogbo àwọn tó ń sọ rábítọ̀ kí ni tí wọ́n sọ pẹ̀lú rábítọ̀ bí ìzáàrù jùlọ torí wípé wọ́n fẹ́ káwọn èèyàn mọ òtítọ́ kán má padà síbẹ̀ ẹ̀bà rọ́bítọ̀ jẹ́ rọ́bítọ̀ kún sí ẹ̀bà rọ́bítọ̀ jẹ́ rọ́bítọ̀ dá sí bẹ́ẹ̀ tí ń ba mọ́díkàsì jẹ́ ni mọ́díkàsì ń dá sí ìyẹn náà ò tí ì tó kẹfì gbà fọlọ́hun. ẹlẹ́ẹ̀keje qubulul madh wastijlabuhu mimma yunafi as-sidq wal akhlaq àwọn máa ń gbà kéèyàn yìn àwọn kódà gbogbo ohun tó jìnnà só ti tọ́ àti ìwárí ẹmú nǹkan yẹn èyí ṣòótọ́ wọn níwà rẹ̀ lọ́dọ̀ kẹwàá máa fi yìn wọn kẹwàá kẹrà fún wọn inú wọn máa dùn. wasmu ilmi ulama lára tí wọ́n máa ṣe ni pé wọ́n máa fẹnu gún ìmọ̀ àwọn àfáà al-mutaqaddimina bil-jahl pẹ̀lú àìmọ̀ kan wọ́n fẹ́nu gúnmọ̀ ó tọ́ ọbọ̀ wọn lè ní tọ́ ṣe ò jádàmà ètò ọkọ̀ tí ra ìsátàlájà ọkọ̀ ọkọ̀ ẹlà ṣe ò ọkọ̀ kìíní kan lórí irọ́ Sheikh Adama kọ́ ló ní qala Sheikh akhrajahu Adam ni àwọn àkọọ́lẹ̀ táwọn àgbàlagbà àtàná kọ́kọ́ kọ ní Sheikh Adama kọ́kọ́ promote àwọn àgbàlagbà yẹn káwọn àfáàlú míì náà mọ̀ pé aláwọn àgbàlagbà tí wọ́n ti kọ nǹkan rí irú ẹ̀nà ní qala Sheikh. ẹlẹ́ẹ̀ka ẹ̀sán ìsáàtò zọ́ọ̀nì biman salafa min al-ulama al-mutaqaddimin kọ máa rérò kérò kọ máa sọ̀sọ́kúsọ sáwọn àfá ẹwọ́ yẹn sọ ẹ bá sọ̀rọ̀ Sheikh Kamal lè oṣù súnà lọ́dọ̀ wọn bẹ bá sọ̀rọ̀ Sheikh Ada gbogbo àfá tó ti kọjá wọn yìí ṣàfà lọ́dọ̀ wọn yìí ṣàfà dáadáa ṣẹ́yìn wá láfà rẹ̀ torí ìdí èyí ẹ jẹ́ ká mọ̀ bí tá mọ̀ yà sí ká sì mọ̀ bí tá mọ̀ lọ ká sì mọ̀ gbàgbé àdúrà yìí pánàbí mọ̀ ń ṣe àwọn eléyìí àǹfà ẹwọjọ́ wọn rẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n lè kọ́ ayé tó lè ṣàǹfààní kọjá kan wá kinní kan tí wọ́n fi dá wàhálà lẹ̀
tí wọ́n bá rí wọn ní wàásí náà lè ṣe wọn lè dájọ́ òkú kí wọ́n mú wàásí wá ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ dẹ̀ ní ìsìn rọ́bítọ̀ ò yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lóyè rọ́bítọ̀ gba lẹ́tà ẹni tí ó máa ṣojú wọn èèyàn méjì ò lè wá in tó ṣe ń dùn yín ni pé ẹ fẹ́ lo tọ́lé á dá rọ́bítọ̀ rú kí lè yẹ kó dùn yín mẹ́ ṣèbó yẹ káwọn sáìdì míì náà l'Ógbómọ̀ṣọ́ káwọn náà kọ lẹ́tà wá wọ́n bá fara mọ́ tọ́lé ayé gbà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ báyìí àmọ́ ń pa lẹ́tà yẹn àwọn akọ́lá kọ́ kó wá jẹ́ pé lẹ́tà àbí tí wọ́n ti fún lápọ̀ìntmẹ́ǹtì náà kẹ́ gbàbẹ̀ kọ́ wá kí lè tẹ̀ ń dà nǹkan rú ṣé Ògbómọ̀ṣọ́ ṣe ń dàrú yẹn dùn ni ṣé Ògbómọ̀ṣọ́ èdè dùn ṣé Ògbómọ̀ṣọ́ àná ti rírì ṣé Ògbómọ̀ṣọ́ àná dùn tẹ wá ara wọn tí wọ́n ń jàjà yìí o àwọn ọmọ tí ìlú tí wọ́n tò ní o ẹlòmíì látọ̀yọ́ ẹlòmíì láti Ìwó ẹlòmíì láti ìlú míì ni wọ́n ń gbanú ìlú wọn da Ògbómọ̀ṣọ́ rú o bẹ́ẹ̀ ti ń dalé àwọn tó lé arú yẹn ilé yín ò ní nísinmi gbogbo ẹ̀yin tẹ́ ń danú ilé ayé lára rú tẹ́ ẹ̀ jẹ́ kán nísinmi mẹ́ ẹ̀ ní ewé ojú omi Ọlọ́run ti kádàrá bẹ́ẹ̀ kì í nísinmi ewé omi ó mọ ti lọ yóò mọ ti bọ̀ ẹ̀yin náà ẹ̀ ní nísinmi láyé ẹ̀ sì ní nílọ́run tó rárá burú ẹ̀ dání ilé tí yín tò ilé tọ́lé á ń dàrú tọ́lé àtàwọn ẹbí rẹ̀ wọ́n rẹ̀ kọ́ tí wọ́n ráyé ní ẹ̀mọ̀dájẹ́ rẹ̀ ni ẹni tó bá já okùn ẹbí ọmọ níwà Jánnà kéèyàn bá ẹbí jẹ kẹbí bàjẹ́ kéèyàn má sì kí ẹ nítorí ipò ẹ ṣe èèyàn rẹ̀ Olúwa Ọlọ́run dákun síjú àánú wa o kò gbọ́rọ̀ wa sẹ́sọ̀ wọ́n da ọ̀rọ̀ ẹnì kankan rúnú wa la ilaha illallah Ọlọ́run dákun ṣàánú wa láyé kò ṣàánú wa lọ́run eléyìí tá a wí má ṣe láwí mọ́ fún wa má ṣe lágbọ́ mọ́ fẹ́ ní kankan wa bí la ilaha illallah Muhammad rasulullah sallallahu bóyá tí a ṣe nísìnyí ni pé bàbá Mudul Markaz laqad ja'akum li ilafi èmi gígùn àláfíà tó pé Ọlọ́run bá wa ṣe fún wọn bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw fa qul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraishin إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Olúwa Ọlọ́run dákun ṣàánú fún wa gbogbo àwa mùsùlùmí Ọlọ́run dákun mọ́ dá wa láàmú mọ́ sì dá wa padà sẹ́yìn Ọlọ́run dákun gba ìsìláàmù wa gbà lọ́wọ́ wa nítorí àwa tá a bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ kájọ dá sí ká pè sórí 08130509834 kágbọ́lẹ̀ kan sí 08130509834 Abdulaziz dákun bá mi pín ní nọ́mbà yẹn 08130509834 tá a bá fẹ́ dá sí ká máa fi yẹn ṣàdúrà lọ́kọ́lọ́n kó ṣàánú fún wa. náà àfilẹ́ yìí ṣàdúrà fún bàbá dáadáa bàbá àlùbáríkà bàbá mi ní Òṣogbo Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọ́n gùn kò sì jẹ́ kán ní àlàáfíà Ọlọ́run dákun jẹ́ àrí bàbá náà pẹ́ àpàdà sí bọ́ àpàdà sí ìgbà Olúwa Ọlọ́run dákun má jẹ́ owó wọlé tàwọn bí la ilaha illallah bàbá mi Al-Maruf Bọ́lágadé Ọlọ́run bá mi ṣàánú wọn àwa tá a bá fẹ́ pè wọlé táwa náà fẹ́ ní ìbéèrè àbí tá a bá fẹ́ ẹ̀dá sí ń bẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ó ń lọ ó kàn jẹ́ slow nẹ́tíwọ̀kì ni nẹ́tíwọ̀kì yẹn ó ń ṣiṣẹ́ tiẹ̀ lọ ó ń ṣiṣẹ́ ẹ lọ pé nẹ́tíwọ̀kì yẹn ó kàn ṣe bí ẹni tó fẹ́ slow díẹ̀ ni so ìyẹn ṣe jẹ́ nẹ́tíwọ̀kì yẹn ń lọ. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀ sà? Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀? Wa alaikum salam. Ṣé ń gbọ́ mi báyìí? Alhamdulillah. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀ sà? Naam, ayakumullah. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ sà. Allahumma hami wa iyyakum. Masha Allah, Masha Allah, Masha Allah. Amin ya Allah, amin ya Allah. Amin ya Allah, amin. Amin ya Allah, amin. Amin.
jẹ́ inú gbẹ́nu ara yín. Àmín ya Allah. Àmín ya Gbogbo Allah. tí tara ń jáde pé ti ọmọ àtọmọ kí ẹ̀mí sunkún ní ìgbẹ́fẹ́ náà. Àmín ya Allah. Àmín ya Allah. Bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ lẹ́títọ̀ ẹ̀mí sọ́tàn. Àmín ya Allah. Bẹ́ẹ̀ gbogbo táwọn wọ́n bá tọ́lá wọ́n bá sọ̀rọ̀ ẹbí wọn lẹ̀ tó méjì. Naam. Nítorí kálukú bá ti náà ní ó gbà. Naam. Bí wọ́n bá ti gba tiẹ̀ jẹ́ wọ́n padà lẹ́yìn rẹ̀. Naam. Ní mo ti sọ mo ti wá sí kan lánàá pé náà bá ba tiẹ̀ jẹ́ wọ́n padà lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ni. Ní ìlú àtàwọn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Pé rìsọ́ọ̀tì ló ń sọ fún un ní ọmọ pé àìmọye rẹ̀ ń bẹ tí mòdìrú ti ráwọn èèyàn lọ. Ṣé àìmọye ẹ̀ ó pọ̀ ṣé rìsọ́ọ̀tì wọn fi ń pè yín? Naam. Rìsọ́ọ̀tì kọ̀ ọlọ́run fẹ́ sàánú rẹ̀ ó ń gbẹ́gbẹ́ ní ìsánú ara rẹ̀. Naam. Ọmọ kékeré lọ́lọ́run fẹ́ gbé sípò àgbà. Àwọn ìgbéraga àti pé àwọn àgbàlagbà ò jẹ́ ìkẹ̀kẹ̀ wọ́n ti ń gbálẹ̀ ju bàbá mi. Naam. Ìjọba wá sọ fún pé àwọn tí ń gbálẹ̀ ju bàbá ọ̀ yìí kí láti yọrí wọn lẹ̀ Yorùbá láti gbà tí wọ́n ti sọ pé àwọn ọmọ lọ́jà, àwọn ọmọ èèyàn, àwọn ọmọ èèyàn kí láti yọrí wọn tí wọ́n ti Wọ́n ní. láti yọrí wọn. Wọ́n ní. Láti gbà tí wọ́n ti wá sí ìbẹ̀rù jíwà àtàwọn bàbá arábìtà yìí, kí ni wọ́n ṣe láti yọrí gan-an? Nígbà tẹ́ ẹ ní ìtẹ̀wọ́n ọba Gándí tẹ́ ẹ sọ pé kìrìsìtẹ́nì ni. Naam. Ẹgbẹ́ tó ń gbé ìṣe mùsùlùmí. Naam. Ṣé gbogbo wa la wá pọ̀ ni láwa tẹ̀lé yín rárá o a lè tẹ̀lé yín báwọn wọ́n á lè Naam. tẹ̀lé sí i. Naam. Ẹlẹ́ẹ̀kejì ni pé a rí ọba àkànlẹ̀ Yorùbá tó ṣe ìwọ́mù tí nǹkan kò dé tí nǹkan kò gbé nílẹ̀ Yorùbá o. Allahu Akbar. Ó lé kúrò lórí mẹ́mbà yìí tí fídíò rẹ̀ bẹ Bẹ́ẹ̀ni. kò sí pé Bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ jáde kẹsàn-án pé tí ọba yẹn ṣe ò dáa ẹ̀yin wá ti lu onílẹ̀ ẹ wá tó pé ọba Gándì jẹ́ mùsùlùmí ẹ wá fún ọ̀pọ̀ díà lórí àkùsí ẹ̀jọ́ mọ tó ṣe pé tó ṣe wò dáa ẹ̀ẹ́dẹ̀ bàbá yẹn ẹ wá rúnọ́tì ẹ wá rúnọ́tì ẹ wá rúnọ́tì. Gbogbo àwọn tó ti ṣèwádìí wọ́n mọ̀ pé òótọ́ ló wà nídìí ọ̀rọ̀ yìí. Naam. Lára bàbá alájútà tí wọ́n pọ̀ ní sẹ́wọ̀n òṣèwádìí ni wọ́n kò tọ̀ wọ́n dẹ̀ tí ó tọ́ mú. Tó bá wá délẹ̀ tán ló padà wá rí pé gbogbo àwọn tí ń fi ò fẹ́ràn wọn. Naam. Ọlọ́run ní bá ti ń jẹ́ òun. Àmín ya Allah. Àmín ya Ìlànà Allah. tó wọ̀ yẹn tí ó gbọ́ pé gba bàbá ìwò má ti mọ́. Ọlọ́run ní ló tọ́ dẹ̀ yìí. Àmín. Àmín. Jazakumullahu khair. Alhamdulillah. 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 Àmín. Àmín. Àmín ya Allah. Illa billahi ya Yasir. Wa alaikum salam. Jazakumullahu kulla khair. Ọlọ́run bá wa ṣàánú àwọn àfáà wa láti ìlú Ìlọrin. Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Kó sì mọ́ padà lẹ́yìn wọn bí akila ilaha illallah Muhammadur Rasulullah bá kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wa. Àwa náà tí a bá sì fẹ́ pè wọlé láti dá sí àyè wà ká pè 08130509834. Ọlọ́run dákun kó ṣe dáadáa fún ní kálukú wa la ilaha illallah. Wọ́n á fàsì kó ṣe bàbá mi wà Gbọ́lágadé Al-Maruf ọlọ́run mọ́kà lẹ́yìn Sa'idu Kakawa Jamal Abubakar Budo Rasul Tawfiq Kọ́lápọ̀ ọlọ́run mọ́fẹ́ nìkan kan wálẹ̀ fáwọn Abdulwasi Saad àwọn Labaika the second ọlọ́run mọ́jọ́ bàjẹ́ Fadilatu Sheikh Muhammad Abubakar ọlọ́run bá mi ṣíjú àánú yìí Yusuf Abdulaziz ọlọ́run mọ́dẹ padà sẹ́yìn kó ṣàánú ẹ̀ náà ó gbọ́dọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ kó jẹ́ ó dáa fẹ́ni kankan wa gbogbo wa náà táwa jọ wà ń bẹ̀ Olúwa mọ̀ wá ó sì mọ̀ ń tà ń fẹ́ ó mọ̀ ń tà ń bẹ̀rẹ̀ kọ́ lọ́n ṣe fún wa. Bákan náà fà wá Prince Adesina oníyọ̀ ọlọ́mọba wa ṣe dáadáa fún yín la ilaha illallah. Gbogbo wa náà la ṣàdúrà fún torí pé nẹ́tíwọ̀kì yẹn ó ń slow díẹ̀díẹ̀ kò fún mi láǹfààní kí n rí orúkọ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àwọn tọ́lọ́run kára abẹ́ kí n rí níwọ̀n báyẹn náà Ọlọ́run dákun bá wa gbàdúrà wa àtàwátá láǹfààní kárí oko wa tájọ wà lórí òkú Ọlọ́run bá wa ṣe dáadáa fún ní kálukú wa. Àfáwà Wahab Abbas Abiola Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wòyìn o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ la ilaha illallah. Bákan náà àfá mi Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọ́mọpá lẹ́yìn. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ọ̀dá ìpín nẹ́tíwọ̀kì yẹn ni o. Wa alaikum assalam. Ta ló ń sọ̀rọ̀ láti bọ̀sà? Alhamdulillah. Masha Allah. Náà. Àmín ya Allah. Àtẹ̀yìn náà sà. Àdúrà mi ni pé Ọlọ́run bọ̀ ní fún yín nípa. Àmín ya Allah. Àmín. Ẹlẹ́yìn tẹ́ ń ṣe yìí,
ọlọ́run bá yóò dá yín láre lórí ẹ̀. àmín ya Allah, àmín ya ṣe Allah. rí ọ̀rọ̀ yìí gbogbo wa náà la kò tọ̀. wọ́n ní mọ́rọ̀ fa nafsahu dafa'ahu Allah wa man dafa'a nafsahu rafa'ahu Allah. Allahu akbar. ọ̀rọ̀ yìí kò le rárá. kí lè jẹ bàbá àmúlẹ̀ rẹ̀ gbẹ̀gẹ̀. Masha Allah. bàbá sọ nínú ọ̀rọ̀ yìí pé ẹ dákun àwa kọ́ là ń fi mọ́mù jẹ nílùú yín ó ti ní bẹ́ẹ̀ ṣe ń fi jẹ ẹni tẹ́ ẹ bá pèsèǹtì náà la máa gbà ẹ jọ tí bàbá sọ̀rọ̀ pé wọ́n yọ àbí wọ́n yọ kódà lẹ́tà gan tí wọ́n kà wọn ni wọ́n yọ mọ́mù. yẹn tí àwọn táwọn ń sọ̀rọ̀ yẹn tí wọ́n yé wọn ẹ mọ̀ pé tí representative wọn yóò bá wá bẹ̀ yẹn mọ́ kò ní rí bẹ̀ yẹn dàrú. in tó ń dùn wọ́n nìyẹn kì í ṣe pé ọ̀rọ̀ lẹ́tà yẹn wọ́n máa ń tán ṣe àwọn ní pílánì lórí ìwábẹ̀ so kọ́ọ̀lù yẹn ti hẹ́ǹdì ọlọ́run kó ṣíjú àánú wa in tó ń dùn àwọn tẹ́ rò pé nǹkan dùn yìí wallahi kì í ṣe pọ́rọ̀ lẹ́tà yẹn ló ń ṣe wọn ọ̀rọ̀ wípé wọn à ní rí bẹ̀ yẹn dàrú torí ẹni tó fẹ́ plọ́ọ̀tì síbẹ̀ ó dàbí kéèyàn yan jìgá ni kó mọ́ yóò yẹ tẹ́ bá ti yóò yẹ kú wàhálà ti tán ẹ rí i pé rọ́bìtà ò ní sinmi gbogbo àwọn tó fẹ́ dábẹ̀rù lọ́ndàgráǹd yẹn tó rí pé ẹni tó máa lè gbójú lọ dábẹ̀rù in tó ń dùn wọ́n nù kìí ṣe pé nǹkan mi ọlọ́mbà aṣàlékún bọ́dà wa bákan náà àfà wa Abdulrasaq Abdulhamid ọlọ́mbà wa ṣe dára fẹ́yìn náà Ọ̀nàwálé Jelil ẹkújọ mẹ́ta ọlọ́run níjọ́ bàjẹ́ Abrafo ọlọ́mbà mi ṣe dáadáa fún yín. Salamu alaikum. Wa alaikum salam. Èmi náà rí bẹ́ẹ̀. Alhamdulillah. Ṣé ní ìdẹ́ ìṣe bá ẹnìkan ló lè sọ ilé sọ gbogbo náà dẹ̀ rí tí nǹkan kan lọ́rọ̀ ẹnìkan ẹ̀sùn bá rí tí orí kan lọ́rọ̀ ìdákan ní máa wí òkú jẹ́ ẹ̀ náà ẹ̀dẹ̀jọ́ mùdíò kò sí rọ́ńbẹ̀ bàbá táwọn èèyàn ń dá owó jọ fún ẹjọ́ tá ló lè ṣe ṣe àwọn ò ní ìdíwó ni àwọn ọmọ wọn ní ìdíwó ló dá mú kó fọ́rọ́ dítọ̀ tó gbogbo kí yìí níyàn bá ń lọ́nà bá pèèyàn síta àfi kéèyàn tẹ̀ jẹ́jẹ́ ọ̀sán tó pọ̀ làwọn èèyàn máa ń kó pọ́npọ́ bá ọ̀sán tí ò bá pọ̀ kò jẹ́ tó máa yà díẹ̀. àwọn àgbà lọ́tún ló sì wọ́n àtàǹsì ìmọ̀ọ́mù yìí pé gbé ìmọ̀ọ́mù ọlẹ̀ ṣe yẹn lọ́sàn-án tó bá ti dalẹ̀ ṣe bí ọmọdé àwọn tó bá yẹ kó bẹ̀ wọ́n àwọn tó bá yẹ kó pàrọwà fún wọn. wọ́n ti débẹ̀ lọ́nà bá ti gbé ẹ débẹ̀. nísìnyí àwọn yẹn máa rò lẹ́ẹ̀mejì kan tó fọmọdé jẹ mọ́mù sí. bẹ́ẹ̀ni wọ́n máa rò lẹ́ẹ̀mejì tó pọ̀ kan tó fọmọdé jẹ mọ́mù. ọkọ̀ tó ń jẹ láti tó ló dànù yìí. bẹ́ẹ̀ni ẹ dákun òkè ọba àlùkò náà nínú ilé ìṣọ̀gbọ́n ẹgbẹ́ náà ló ti fi lẹ́wà yìí fún wọn. tó tó bá rí yẹn sọ pé ó ti jẹ́ nǹkan yẹn ṣẹlẹ̀ gbẹ ó dẹ̀ ń swear ó dẹ̀ ń pledge allegiance àti loyalty ó ń pledge ẹ̀ fọba. ọwọ́ palaro pásítọ̀ lọ́ba yẹn náà ó kọ́ lè máa dórúkọ Islam pásítọ̀ ni ó ń ṣe mùsùlùmí kílẹ̀ tá àrọ́rọ̀ sọ sí yẹn. ìyẹn ṣe jazakumullahu khair. ما شاء الله ما شاء الله ولو كره الكافرون جزاكم الله خير. kò sí ní kéèyàn kó òyọ sí kẹ́nìkan máa fẹ́ wò tó máa fẹ́jọ́ kò sí ẹ̀dá kò tó lè fa àkókò ìlú gíga nù. kò ṣe ọlọ́mọ ní fi ń rẹ̀ wò àmín ya Allah àmín ya Allah ọlọ́run tó wà fọ́ àtó ti bàbá àbúrò mẹ́ta gbogbo ìsìlámù lápapọ̀ àmín ya Allah gbogbo ìta àwọn àtìláyé ló kú. Masha Allah. ká lọ lọ́kàn ṣo ká lọ lóṣùkọ náà ni wọ́n dà ọlọ́run bó bàbá yóò mú ìsìlámù rẹ̀ yóò bá dúró dáadáa. àmín ya Allah wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. tó jazakumullahu khair ọlọ́run níjó bàjẹ́ ìyá wa ọláyà títí láyà àyọ̀kẹ́ ọlọ́mbà mi ṣàánú yín ọkọ̀ bá mi ṣe dáadáa fún yín la ilaha illallah bákan náà òpó ọlá Moshood Adéníyì ọlọ́mbà mi ṣíjú àánú òyìn lọ́lá agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run Prince Alaw Abdulhakeem ọlọ́run níjó bàjẹ́ Olúwatósìn Abánkọ́lé ọlọ́mbà mi ṣàánú yín kó bá mi gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ Ibrahim Shehu ọlọ́ndàkùn bá mi ṣe dáadáa fún yín Bùsàrí Bídèmí ọlọ́run ní dá yín padà sẹ́yìn la ilaha illallah Munazibu nílùú Germany ọlọ́run níjó bàjẹ́ ọlọ́run bá wà pẹ̀lú yín yóò bá gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ lọ́lá agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run. Salamu alaikum. Wa alaikum assalam wa barakatuh. Ahlan wa sahlan. Ma sha Allah bàbá. Bẹ́ẹ̀ni tí
tí a bá ní tá a bá ń sọ̀rọ̀ àwọn tá a wá láti lọ́rọ̀ báyìí tá a bá ń sọ̀rọ̀ lòdì bàbá Naam. lòdì lọ́jà Naam. àwọn yóò máa ní kí ni wọ́n sọ tẹ́lẹ̀ bá bá àwọn ní Ah. àwọn ní kíní ni àwọn pọ̀ kọjá bẹ́ẹ̀ o. Ah. Bàbá yìí ti gbá kan pọ̀ kan ní o ṣùgbọ́n fẹ́ rí àwọn tó ń bẹ àwọn kálájì Hmm. wọ́n mọ̀ òótọ́ Bẹ́ẹ̀ni. wọ́n bẹ̀rẹ̀ mọ tí bàbá yẹn ń wí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n pé àlè gbà fún bàbá rẹ̀ dé òun náà wá ó kó wa ní mọ̀ à ń gba nígbò báyìí ọmọ náà tó wá dé tó wá fara àlè gbà fún nígbà fún wọn. Kò sí nǹkan méjì ń bẹ̀. Bàbá Ẹ bàbá. wá bí wọn láti pẹ́ tí wọ́n dé ṣe kí láti yọrí wọn lẹ̀ Yorùbá. Ọlọ́run kò ṣàánú bàbá mi. Kí láti yọrí wọn. Bàbá Ìjọba jáde wá. Salama. Masha Allah. Salamu alaikum sir. Salamu alaikum. Salamu alaikum sheikh. Salamu alaikum. Àwọn wádà ní ìsìn kọ́lọ̀ ló ṣàánú wa ni. Tẹ́kọ̀ wọ́n ń ṣe ní Ògbómọ̀ṣọ́ yẹn. Àyíkọjá tó ti bálẹ̀ tó sùn lọ. Mo ti bàbá lọ́jà kò ṣe tí ó ṣe ti kó kọjá ní àdúgbò gbogbo ń bẹ̀ ní tí ó ṣe náà nìyẹn. Gbogbo ẹgbẹ́ ọdún mọ ibi tí wọ́n lọ. Sheikh Al-Milihi. Sheikh Al-Milihi. Gbọ́ mi mọ́. Pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Allah, 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 Allah. Wọ́n tó sọ́dọ̀ àwọn ìjọba tí wọ́n fún kọ́ńtráàtì àwọn ìjọba ní ìwọ́nù àwọn kì í fi gbá fún lẹ́yà. Ìdí náà lẹ́ ń kiri káàkiri ọ̀dọ̀ àwọn olóṣèlú kan fún ilé nǹkan. Ṣé kò sí nǹkan tó jọ bàbá yẹn kó àwọn ọmọ lọ sí káírà láti wá di gbogbo nǹkan náà lọ sí Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ni. kí bàbá yóò bẹ̀rẹ̀ sí ẹ̀sán lọ́gbẹ̀rẹ̀ Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. bàbá yẹn lẹ́yìn wọn fẹ́ gba púpọ̀ Jazakumullahu khair. Nínú ìjókòó yẹn, àwọn èèyàn ò tiẹ̀ wá notice nǹkan kan pé nínú ìjókòó yẹn, ìyá wa kan wá tí wọ́n jẹ́ ìyàwó Chief Justice of Lagos. Tí ìyá yẹn sọ pé àbàbá ojú yín ti lọ lára mi ni, ẹ̀yin lẹ jẹ́ kí n gba Islam tàbí ẹ̀yin lẹ ṣokùnfà bí mo ṣe gba Islam. Wọ́n rí yẹn. Wọ́n yìí rí tó dáa. Kọ́lọ́mbà wa ṣàlékún dáadáa. So náà gbogbo wa náà aṣàdúrà fún wa o. Àfáà wa Maja Abdulrasaq kọ́lọ́mbà wa ṣíjú àánú wa. Bákan náà àfáà wa Moshood Adébọ̀wálé Ibrahim Ọlọ́ndàkùn bá wa gbàdúrà àti yín náà o. Bàbá wa Dìbùmùnàs Ọlọ́run níjọ́ bàjẹ́. Àmọ́ fẹ́ lè ṣe lọ. Àfáà wa Ustaz Lamẹ́ka Dikra Jamiu Adégún Ọlọ́ndàkùn. Ọwọ́ ọ̀tá ọlọ́mọdé ó tẹ́ o. Àwa náà má jẹ́ káwọn ọ̀tá wa. Má fi ẹ̀rín wa sí wọn lẹ́nu bí akila ilaha illallah. Mùdúrù Markaz. Gbogbo àwọn tí ń gbógun tí wọn Ọlọ́ndàkùn bá wa ṣẹ́gun fún bàbá náà. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́gùn kan tó gbọ́dọ̀ láàfíà sí. Ìtawí gbogbo èyí tó bá kú díẹ̀ káà tó ń bẹ Ọlọ́ndàkùn tó ń jẹ́ṣẹ̀ Ọlọ́run yáfi wa kó sì yáfi àwa náà tá a gbọ́. Èyí tó bá dá ń bẹ Ọlọ́ndàkùn fi sọ wá lẹ́san rẹ̀ kó sì járí tó túbọ̀ dá ká túmọ̀ rí ìtọ́ dáadáa la ilaha illallah. Gbogbo ẹni tó yẹ ká ṣàdúrà fún táàmù sí dákọ̀ ọlọ́mọ àgbàdúrà wọn. Ájí Usman aṣáájú ọlọ́mọ fẹ̀yìn lẹ̀. Gbọ̀dọ̀ Ajíbọ́lá ọlọ́mọ fẹ̀yìn náà lẹ̀ o. Bàmí ṣàánú yìí o. Àfáà mi Jamiu Abdulaziz ọlọ́run lè fẹ̀yìn lẹ̀ o. La ilaha illallah. Àwọn èèyàn pọ̀ tí wọ́n jẹ́ ní àdúrà the king ọlọ́mọ mi gbàdúrà yín kó à ń gbọ́rọ̀ sí yín náà sẹ́sọ̀ lọ́la agbára ọlọ́run àdìjẹ́ kan ṣe ọlọ́run bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wa la nawm. Allahumma inna nas'aluka mujibati rahmatika wa 'azima maghfiratika والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله. أفهمي أمطش أولو نجو بعد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. إن شاء الله تعالى أوكوام وتسواجو وكانت أتين ní progress díẹ̀díẹ̀ níwọ̀n bá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tọ́lọ́run bá rán sí wa Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà kò sí nípa àlẹ́ yín. Subhana rabbika Afọlábí Yusuf Ọlọ́run ní yóò bàjẹ́ o. Ọlọ́run bá mi ṣàánú yín o. Kárí gbogbo wọn tó wà ń bẹ̀ tọ́lọ́run kádàrá ká láǹfààní àti dákọ̀ wọn. Ọlọ́run mọ̀ yín ó mọ̀ ń tẹ́ ń fẹ́ ó sì mọ̀ ń tẹ́ ń béèrè. Wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bidhati sudur. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin والحمد لله
رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.